Sure mama. Ẹgbọ́n sókè ṣé wà ń bẹ̀. Mo wà ń bẹ̀. Ẹ kálẹ́ mọ́. Ẹ kálẹ́ o. Mo wà ń bí báyìí ní ìjẹta, ṣàpé ìjẹta náà ni. Ẹni bí mi lè pé ṣé Mùsùlùmí ni? Mo sọ fún yín pé bẹ́ẹ̀ ni pé Mùsùlùmí ni. So mo ń try àti báyìí mo ń wá sí program yìí. So mo ń try láti máa gbọ́ gbogbo tí ẹ̀ ń sọ. So ẹnìkan sọ̀rọ̀ láìpẹ́. Wọ́n ní wípé àwọn èèyàn wọ́n ti gbọ́ káàkiri, wọ́n ti ṣe oríṣiríṣi káàkiri. Mo sọ fún yín lọ́jọ́ yẹn pé nǹkan tẹ́ ẹ̀ sọ èmi ò tí ì ní gbàgbọ́ nínú ẹ̀ nítorí pé Mùsùlùmí lè mi ṣó ti yé yín. Ó dẹ̀ jẹ́ nǹkan àjòjì sí mi because this is the first time tí mò ń gbọ́ nípa pé ẹ̀sìn Islam ẹ̀sìn kìnnìkan ni ẹ̀sìn kìnnìkan ni mi ì gbọ́ rí látọjọ́ tèmi ti délé ayé. Ẹni yẹn wá ń sọ wípé àwọn gbogbo àgbáyé ló ti gbọ́ whereas ní gbogbo ibi tèmi wà mí tiẹ̀ tí ì rí gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ń lọ táwọn èèyàn ń gbọ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn pọ̀ àwọn èèyàn ṣì ń kúnnu mọ́ àwọn tó ń ṣe wòlímọ̀ kò sí nǹkan tó jọ pé kínní so mo ń try láti follow up gbogbo nǹkan yìí because mo ń gbọ́ yín. Ìyá wa ṣé àwọn ọmọ yín lọ sílé kéwú? Wọ́n lọ sílé kéwú ṣọ́ọ́sì ṣe wòlímọ̀? Tí ṣe wòlímọ̀. Bọ̀ wọ́n ṣe ń lọ tí wọ́n bá kéwú yẹn tán tí wọ́n bá ṣe wòlímọ̀ tí wọ́n fún wọn ní certificate tó máa ń fún wọn yẹn ibi iṣẹ́ wo ni wọ́n fẹ́ mú certificate yẹn lọ? Iṣẹ́ wo náà fi ṣe kí náà fi ṣe lọ́jọ́ iwájú wọn? Kò síṣẹ́ tó fẹ́ fi ṣe o. Ara ipe ẹ̀sìn Islam kò wúlò fún wa nílẹ̀ Yorùbá nìyẹn. And then adé sọ fún yín pé Allah kò kí ń ṣe Ọlọ́run ẹni sọ̀rọ̀ Allah kò kí ń ṣe Ọlọ́run ṣìgìdì tí àwọn Lárúbáwá ń bọ tí wọ́n ń sìn ní ìlú wọn òun ni wọ́n gbé wá fún wa wọ́n wá túmọ̀ ẹ̀ sí Ọlọ́run fáwa nílẹ̀ Yorùbá but ọjọ́ ti pẹ́ nígbà yẹn but maybe around 300 to 400 years gbogbo aláàjọ mọ̀ ànígbà yẹn kéré a ní àǹfààní àti tú Kùránì sí èdè Yorùbá akọ̀tí ẹ̀ ń kakúlẹ̀ Allahu Samad abẹ́rẹ́fúnlá náà ṣáájá akọ̀tí ẹ̀ ń kà lọ bẹ́ẹ̀ a ò mọ̀ túmọ̀ ẹ̀ ẹ̀yin kọ́ta bá bí ní ìsìn pé kí ni túmọ̀ Fátíà ẹ̀ lè mọ bẹ́ẹ̀ ṣe wáyé tẹ bá mọ̀ máa fún 1 million naira. a tún ṣe àmì sí gọ́sẹ̀. Ìyá mi tẹ bá mọ̀ ìtumọ̀ Fátíà máa fún 1 million naira ní alẹ́ tó confam tí ò ní ìrújú nínú. tó yá. mi ń gbọ́ kò lè sọ. tẹ bá ti lè sọ ìtumọ̀ Fátíà tẹ tú fún mi dáadáa máa fún ní 1 million naira lálẹ́. èmi ò ké o mi mọ túmọ̀ ẹ̀ o. ẹ̀yin náà wò ní ìsìn báyìí ìkan tẹ́ ń ṣe tẹ́ ò mọ̀ túmọ̀ ẹ̀ ẹ̀dẹ̀ tó ń kó àwọn ọmọ yín lọ sí díẹ̀ àwọn ọmọ yín náà ò mọ̀ túmọ̀ ẹ̀ àwọn ọmọ yín náà wọ́n á tún bímọ sínú ẹ̀ wọ́n ò tún mọ̀ túmọ̀ ẹ̀ àwa wá ti jáde ní ìsìn báyìí àti wá tú Kùránì yẹn àti wò fínífíní àti rí pé òṣì àti àdánù ni wọ́n gbé wá fún wa tí wọ́n fẹ́ mọ̀ pé Ọlọ́run ò kí ń ṣe Allah alákòóso Ọlọ́run Kùránì tẹ́ bá nílé ẹ máa lọ kà ní Yorùbá ẹ bá ń kà ní Yorùbá ẹ máa wo nǹkan tó bá ń bẹ ẹ máa wá fi làákàyè gbé pé ṣé Ọlọ́run lè sọ àwọn ọ̀rọ̀ báyìí ṣé Ọlọ́run lè sọ àwọn ọ̀rọ̀ báyìí ṣé Ọlọ́run lè sọ àwọn ọ̀rọ̀ báyìí ẹ bá kà ní Lárúbáwá ẹ máa lọ kà English àbí Yorùbá yẹn tó bá yé dáadáa ẹ farabalẹ̀ ẹ jókòó kẹ máa wá kà ní kọ̀ọ̀kan kẹ máa wá túmọ̀ ẹ̀ sínú làákàyè yín pé ṣé Ọlọ́run ọba Elédùmarè ṣé ó lè sọ àwọn ọ̀rọ̀ báyìí ipe tí ọmọ bá jalè kẹ lọ gé ọwọ́ ẹ̀ ipe tí obìnrin bá ṣe ṣìnà kí wọ́n rí mọ́lẹ̀ wọ́n lè sọ pa ipe tí èèyàn bá fi ẹ̀sìn Islam sílẹ̀ kí wọ́n pa ìyá mi ṣé Ọlọ́run lè sọ bẹ́ẹ̀ mo béèrè lọ́wọ́ yín. ọrú ẹ o. àwọn nǹkan ìlú wà nínú Kùránì tó wá sọ fún wa pé Ọlọ́run sọ fún wa so gbogbo ọdẹ mo túmọ̀ ẹ̀ akọ̀tí ẹ̀ ń kéré ṣe àmì yàláù ibi tí mistake yẹn wà nìyẹn àní ìsìn báyìí àti ní àǹfààní àti lo fóònù àti ṣe research àti ṣe ìwádìí kí ni àwọn ìyàwó gbàngbà yẹn níjọ́ kìíní àná tó dáwọn ò mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n kàn ti ẹ̀ gbá ni òun làwọn akéde lápẹ́ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí o wọ́n ti kó wa lẹ́rú o lọ fún Saudi Arabia Saudi wa ń fi owó tiwa gbádùn wọ́n ń fi owó tiwa máa fi túlù tí wọ́n ṣe wọ́n ń kó wa lọ sí hajj 30 million àwọn àfáàyàn náà agbèrò Saudi ni wọ́n o gbogbo tẹ́ rí yẹn gbogbo tí wọ́n tún fún wa yẹn wọ́n pa fún wa o ìyá mi irọ́ ni wọ́n pa fún wa ẹ lọ ra Kùránì Yorùbá ẹ jókòó kẹ́ máa wá tu sí làákàyè níkọ̀ọ̀kan kó máa wá yé yín kẹ́lẹ̀ máa gbọ́ program wa ní every day every night táwọn ti wá fún yunifásitì kan ní Kùránì ẹ kọ sílẹ̀ ẹ lọ kà á lé fún ara yín ẹ má lọ bá àfà o tẹ bá lọ bá àfà parọ́ fún yín ni o ẹ má lọ bá àfà ẹ nídìí àfà Ọlọ́run fún yín làákàyè
ẹ lo brain yín kẹfì tú kùránì a máa yé yín díẹ̀ ẹ padà sí báyìí ẹ wá dúpẹ́ lọ́wọ́ wa pé Ọlọ́run ti tún yín kó lẹ̀ nínú ìdí ọpọlọ tó fi wá sí ẹ̀yin náà wò ní sinba ìtumọ̀ fatia ẹ ò mọ̀ kúlú aláwọ̀ ẹ ò mọ̀ ẹ kàn ti ẹ̀ ń ké ní pé wọ́n ní kẹ́ máa ké ó tán so ẹ lọ ṣèwádìí kùránì dáadáa ó máa yé yín Ọlọ́run á fi yé yín ṣe ní béèrè mi kọ́ béèrè bẹ́ẹ̀ ni mo ní béèrè mi ti fẹ́ béèrè ọyọ ẹ béèrè ọláwọn ní ẹjọ́ má bínú mo ní béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ṣé mọ̀ pé nílé ayé ta wà á sìn yìí kò ń ṣe gbogbo èèyàn náà ló ní fóònù jẹ́ pé ó máa wo íńtánẹ́ẹ̀tì tó ti yẹ yín lóòótọ́ generation ta wà á sìn yìí gbogbo àwọn ọmọ kékeré gan sì yẹ níkọ́ wọn láti máa tẹ fóònù wọ́n ti mọ̀ pé nǹkan báyìí ni máa tẹ̀ lórí ẹ̀ tó ti yẹ yín kí ló jẹ́ tó yẹ pé ètò yìí lóòótọ́ tó bá jẹ́ pé nǹkan tẹ̀ ń sọ òótọ́ lóòótọ́ ni kí ló tẹ́ pé ẹ̀ gbé jìnnà kúrò lórí íńtánẹ́ẹ̀tì kó tẹ̀ bọ́ bóyá bí àwọn rédíò bóyá bí TV kó gba gbogbo àgbáyé because àwọn ẹlòmíì lóòótọ́ àwọn tó máa gbàgbọ́ o àwọn tí wọn rẹ̀ nígbàgbọ́ náà wọn sì nígbàgbọ́ náà so sí bẹ́ẹ̀ so jẹ́rí ìyá mi most àwọn tá à ń ṣe ètò yìí sí Nàìjíríà àǹfààní tá a ní nísìnyí báyìí ó ní TikTok internet láti fi jẹ́ kí àwọn òbí wa gbọ́ nílé irú ẹ̀yin tẹ́ ń gbọ́ nísìnyí báyìí tọ́nà bá ti ṣe lọ́kàn tán ẹ̀yin náà máa pass message yẹn ahead fáwọn èèyàn orí rédíò ó yẹ kẹ́ ti mọ̀ pé àwọn ìjọba àwọn tí wọ́n control Christian àti Muslim wọn ò dẹ̀ nígbà kí gbogbo wa jí a ti gbìyànjú ẹ̀ wájú pé àwọn fẹ́ máa túkúrá ní èdè Yorùbá àwọn nígbà àwọn lè gbà nítorí pé àwọn ẹ̀tí mọ̀ pé àwọn Christian náà ra gbogbo channel rédíò ọjà lápá so àwa aláàrá rédíò kọ̀ọ̀kan náà tẹ́ à ń lò náà but kò tí ì gbìyànjú jáde púpọ̀ but as time goes on a máa débẹ̀ díẹ̀díẹ̀ ni but ẹ̀yin bá ti ń jí ẹ̀yin náà àwọn tó aládùúgbò yín ẹ̀ máa sọ fún wọn pé Ìsìláàmù ẹ̀sìn báyìí ni o ẹ̀sìn báyìí ni o ẹ̀sìn báyìí ni o ìgbà tí wọ́n gbà wọn ọmọ túmọ̀ ẹ ní o nísìn báyìí àwọn ọmọ wa ti mọ̀ túmọ̀ ẹ nísìn báyìí ẹ kó ń bẹ́ o kó dáná padà sí ilé o nítorí bá ń ṣe ní tó bá wùn yín ṣe ẹ ṣe tó bá wùn yín ṣe ẹ bá ti di láàárọ̀ ẹ bẹ̀rẹ̀ dá yín ẹ ṣe wúre ẹ bá lọ bí iṣẹ́ ó tán nítawọn òyìnbó ṣe ń lù wọn nìyẹn òyìnbó lẹ́sìn àwọn òyìnbó wọn ní ẹ̀sìn kankan tí wọ́n sin wọ́n bá ti jí wọ́n lọ bí iṣẹ́ nìyẹn iṣẹ́ ni pé kí o bá lọ fálẹ̀ mọ́ tá a máa ṣẹlẹ̀ Yorùbá ó ti yé yín màmí bó yẹ nìyẹn ẹ bá sọ̀kú sọ̀rọ̀ sí. a fún àṣẹ o. àṣẹ o. ìyá wa náà kí lórúkọ yín kí lórúkọ yín jẹ́ mọ́ tún mọ́ orúkọ yín báyìí. bẹ́ẹ̀ni mo mọ̀ tún mọ́ orúkọ mi. kí lórúkọ yín kí wàá nìtumọ̀. Barakat Alubarika. Alubarika kí ló ń jẹ́ Alubarika. ìtumọ̀ nǹkan tó sọ fún wa náà nìyẹn. kí ni Alubarika ní Yorùbá. mi mọ̀ o. mo kí gbogbo ilé o bàbá wa ms gbogbo ìyá wa mọ́mí ọ̀fọ́kùnfà ìyàwó gbogbo mo kí bàbá ọmọba comment section ẹ máa fa jáǹsó ìyá wa ancestors queen mo kí gbogbo ilé o mi ṣàfojúdi o ẹlẹ́mọ̀túnmọ̀ Alubarika. mo ń gbọ́ yín bẹ́ẹ̀ ni. ok ń sọ ìtumọ̀ Alubarika fún yín lónìí ìtumọ̀ Alubarika ni kéèyàn ó mọ̀ níyàwó kó máa wá abẹ lọ́wọ́n ọmọ ń tà lè pè lálùbáríkà ni kéèyàn ó mọ̀ ṣiṣẹ́ kó máa wá retí owó ìtumọ̀ Alubarika ni tánítà ló máa jèrè ọmọ kó lóun ní kò dẹ̀ lọ́kọ débi pé yóò bí Alubarika ni wọ́n lò láti lè fi iye àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké ìyẹn àwọn ṣe fún àwọn obìnrin pé ó lálùbáríkà kọjá pé ó jẹ níbi tó ṣe sí ẹ dákun Alubarika tọrọ fún ẹni tí ò níyàwó tó lè mú bímọ ẹ màmá so nínú ètò àwọn bàbá wa kò sí tó ń jẹ́ Alubarika ẹ rí i pé táwọn bàbá wo bá sọ̀rọ̀ èrè làwọn bàbá wa máa ní Ọlọ́run ó fèrè síṣẹ́ rẹ á fèrè síṣẹ́ rẹ ẹ rí i pé wọ́n ti fiṣẹ́ sí pé tó o bá ṣiṣẹ́ tán ó wà rèrè fi ṣe òye so kò sí tí ń jẹ́ Alubarika so irọ́ pátápátá ni ó dáná òye báyìí. ó dáná ṣé ká wá sọ pé gbogbo orúkọ tí àwọn mùsùlùmí ń sọ ọmọ tó yẹ pé wọ́n mú jáde nínú Al-Quran tó ń sọ wípé orúkọ Ọlọ́run òun ni ṣé ká sọ pé
ṣé ká sọ wọ́n pé mú jáde nínú kí scam ẹ rẹ sọ̀rọ̀ ẹ àbí fífi ẹ sọ̀rọ̀. èwo. orúkọ àwọn ẹlẹ́bọ̀rán fún yín. Ṣé mọ̀ pé Mò ń bọ̀ tí mùsùlùmí bá máa sọ ọmọ lórúkọ wọn á mú orúkọ yẹn jáde orúkọ nínú Al-Quran wípé all right kí lorúkọ mò ń bọ̀ 99 name orúkọ Ọlọ́run. ẹ jẹ́ ká sáré ṣe calculation yìí. Kí lorúkọ bàbá tó bí ànábì tẹ̀mọ̀ sọ́n ti sọ fún yín mọ́sálásí. Mi gbọ́ wọn sọ fún mi rí o. Àwọn sọ kí lorúkọ ànábì. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Muhammad tẹ bá wá béèrè dáadáa wáyé kẹ́ béèrè pé bàbá àti ìyá Muhammad ṣé mùsùlùmí ni wọ́n. Oyè wọ́n wá sọ fún yín pé wọ́n ṣe mùsùlùmí. Tọ́ máa sọ fún yín pé wọ́n ṣe mùsùlùmí ẹ wá béèrè pé Muhammad yẹn gangan sórúkọ mùsùlùmí wà ní àwọn ẹlẹ́bọ àwọn tó ń bọ ṣìgìdì ló bí Muhammad ló wá mùsùlùmí wá. Oyè nígbà tí Muhammad yẹn wá ń jẹ́ Muhammad ǹjẹ́ ṣé Muhammad change orúkọ rẹ̀ kó ní Muhammad gbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ jíjẹ́. Ok ẹ̀yin ní ìsìn tẹ́ bá wá bímọ táwọn ní orúkọ ọmọ wa yóò máa jẹ́ Muhammad inú yóò wá dùn ẹ fò sókè gan ẹ rò orúkọ Islam ní tẹ́ẹ̀ ní mọ̀ orúkọ àwọn ẹlẹ́gbẹ́. ó ń bọ́ náà ń jó orúkọ ni. wọn àlẹ́ fọlọ́run jókòó so in tó túmọ̀ sí pé gbogbo tí ń jẹ́rùn orúkọ àwọn lárúbáwá ló lórúkọ àwọn ẹlẹ́bọ ló lórúkọ kì í ṣe ẹ̀sìn ló mórúkọ wá kódà gan àwọn gan ni wọ́n sọ Allahu lórúkọ. for example ẹ mọ̀ pé àwa Yorùbá àwa làwa sọ Ọlọ́run ní Olódùmarè àyíbẹ̀kọ ni. tó mama so Ọlọ́run Olódùmarè àwa mọ̀dí tá a fi sọ Ọlọ́run lólódùmarè oyè ọba tó sọ lọ́dọ̀ tí wọn ìtumọ̀ Allahu ní the supreme deity olórí àwọn ṣègidì wọ́n wá sọ ọmọ yín ní Abdullahi ẹ bá mi tú kí ni ìtumọ̀ Abdul gan mama. Ìtumọ̀ Abdul ní ẹrú ṣé ń gbọ́ mi ẹrú ló ń jẹ́ Abdul ẹ wá sọmọ yín ní Abdullahi inú yá dẹ̀ máa dùn ẹ wá dúró wàhálà tẹ́ ń ṣe kẹ́ tó bímọ ṣé ń gbà tẹ́ ẹ wo oyún ni ṣé ń gbà tẹ́ ẹ ro oorun sùn lóru ni ẹ wá bímọ àwọn tán wá nítọ́ orúkọ ọmọ wa yóò mọ̀ jẹ́ ẹrú ta ni ẹrú ṣègìdì aláṣọ ẹ kó rí bẹ́ẹ̀ bí ìgbà pé èèyàn tí ì mọ̀ ti ń ṣe ni oyè nǹkan pọ̀ nínú ayé àwọn orúkọ wà lẹ́tẹ̀ lè sọ oyè Adékúnlé Ayọ̀ ní tèmi oyè ọmọ ní òsì mi àwọn orúkọ gidi tó yẹ pé táyé bá ń pè é báyìí inú wọn á dẹ̀ máa dùn oyè ẹ wá sọ ọmọ ní Mistura kí náà pè ní Mistura rúlà ṣe sọ ọmọ ní rúlà àbí ẹ sọ ọmọ ní Miftahu kọ́kọ́rọ́ Miftahu yẹn kedere ẹ rò pé wọ́n ń bá aláàjọ ẹ rò pé orúkọ Allah àbí bẹ́ẹ̀ kọ́ ni. So àwọn ọmọ yín nìsín ok for example kí lórúkọ àwọn ọmọ tọ̀dọ̀ yín. Rodiat Yaya. Rodiat Yaya. Yaya ṣe mo tún mọ Yaya ẹ. Ṣé mo túmọ̀ ẹ̀? Ìtumọ̀ Yaya ni ẹni tí ò lágbára mọ́ tán wá gbé oxygen sí mi ní mú kó má bàa kú ẹni tá à ń yá lẹ́mìí tó ṣe pé à ń fún lẹ́mìí. ṣé rọ̀dí kí ló ń ṣe rọ̀dí ṣé rọ̀dí wà lọ ìforúkọ nígbà kan. rọ̀dí ṣé ẹ lè mọ̀ túmọ̀ orúkọ yẹn ní Yorùbá kẹ́ wá sọmọ yín ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ dá yẹ wá sọ ní ẹni tó ń gba oxygen ẹni tá à ń yá lẹ́mìí Yáyá ẹni tí ń ṣẹ̀mí ẹni tí ń kábíyèsí Olódùmarè Rọ̀díyà ṣé ẹ mọ̀ túmọ̀ Rọ̀díyà yà wá mọ̀ ẹ wo nǹkan Rọ̀díyà òun náà lẹni ẹni tí ń yọnu bàbá gbá létí yóò máa wò bí olúndò ni ẹni tí ó máa yọnu ẹ̀rín ẹ mọ̀ ní ọ̀dọ̀ tiwa ẹni tá a lè pè ní Rọ̀díyà ni ẹni tó rìn dẹ̀ tí ó mẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ kò mọ̀ wẹ̀léwẹ̀ tí ó ti jẹun ó ì jẹun yóò kà máa ṣe sí gbogbo nǹkan kábíyèsí Rọ̀díyà ló ládùúgbò àwọn ọkọ. èèmọ̀ kan tó pa mí lẹ́rìn ni pé ìkọ́ tẹ́yìn túmọ̀ yìí ọ̀tọ̀ ní túmọ̀ tó fún àwa o. kí lẹ fẹ́ kí wọ́n tún fún yín bàbá màmí oyè lónà ẹ mọ̀ a ti béèrè kí ni a béèrè lọ́wọ́ àfa kan pé kí ni ìtumọ̀ Mistura ó ní kọ́kọ́rọ́ àlùjánnà
sóhun ló dúró lẹ́nu ọ̀nà àlìjẹ́nà ní tó kó kọ́kọ́rọ́ dání. Kọ́kọ́rọ́ is kọ́kọ́rọ́. Ibo làlìjẹ́nà gbà wọnú ẹ̀? Irọ́ burúkú. Ẹ sọ ọmọ ní kọ́kọ́rọ́. Ẹ wá ní tàlìjẹ́nà ni. Tí iná ń kọ́ ta ń kó yẹn dání. Wọ́n ń lo nọ́mọ̀nọ́mọ̀ tẹ́ bá bí abá léèrè. Ó máa wá kíní kan fákèjì ẹ̀ fún yín. A fi irọ́ kankan lẹ́gbẹ̀ẹ́. Irọ́ burúkú náà ni. Kọ́kọ́rọ́ is kọ́kọ́rọ́. Ilẹ̀kùn is ilẹ̀kùn. Rọ́ọ̀gì. Ẹlòmíì àsọmọ ẹ̀ ní fúláwà tí wọ́n mi sí ń ta. wọ́n ní àkàbà ọlọ́run ìṣẹ́gun ọlọ́run. Fúláwà tí wọ́n mi sí ń ta ó tún wá sọ ọmọ inú ilé ó ní Zahara orúkọ ọmọ wa yẹn yóò máa jẹ́ Zahara oye dédé pé tẹ́tí ẹ rí gbogbo tí ń jẹ́ ìrùn orúkọ ó tún wá fàbdù sí i má jẹ́ kí n tàn ẹ́ tí wọ́n bá ní Abdullah ṣé a lè sọmọ láàlá ìyàwó aṣọ ṣé a lè sọmọ láàlá. rárá o. Nígbà tí àwọn èèyàn ṣe jáde sínú ayé náà rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń jà láǹtà láì mọye èèyàn àwọn èèyàn pọ̀ nínú ayé tó ń jà láà o láàlá tẹ́yìn sọ yẹn o oye so wọ́n wá ń sọmọ yín ní Abdullah ẹrú Allah ẹ dákun tí wọ́n bá sọmọ yín ní Abdul Gani ẹrú ọlọ́rọ̀ ẹ dákun sọmọ yẹn lọ lọ́rọ̀ ni àbí mò ń bọ̀ orúkọ ọkọ yín nìyẹn good ẹ wá béèrè pé tí wọ́n bá sọmọ ní Abdul Gani ẹrú ọlọ́rọ̀ sọmọ yẹn lọ lọ́rọ̀ ni àbóhùn lẹ́rú èwo nínú méjèèjì ẹrú ọlọ́rọ̀ ẹ fọpọlọ Yorùbá gbé tí wọ́n bá ní lágbájá ẹrú ọlọ́rọ̀ ni ẹni yìí gateman olówó ni ẹni yìí òun ni driver bàbá olówó yẹn ṣé driver yẹn ló lówó ni àbí bàbá olówó. bàbá olówó ni. ẹ wá sọmọ yín ní Abdul Gani ẹrú ọlọ́rọ̀ wà láàyè ẹ ọkọ tí yín wá jẹ́rú fóun ó máa ní promise and fail náà nígbà tí gbogbo èèyàn bá ń pè é lẹ́rú gbó ní òdò mọ́ so àwọn èèyàn pọ̀ tá a fẹ́ attend sí ṣé ẹ ní béèrè. èyí tá a béèrè yẹn náà. ọ̀rọ̀ ẹ ṣe bóyá kẹ ká ẹjọ ìyá wa ti béèrè béèrè tán. Mr. Mustapha wà pẹ̀lú ẹ káàbọ̀ sá so ẹ jẹ́ ká scan ní Ànábì Muhammad wò ká wo kí làwọn wà márùn tó wù nígbà ayé rẹ̀ ẹgbọ́n sókè sí. sallallahu alaihi wasallam. Àkọ́kọ́ tó jẹ́ nínú wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni pé ó jẹ́yàn tó jẹ́ onísùúrù tí ṣe máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò láti pé ká máa ṣe sùúrù pẹ̀lú ara wọn pàápàá jùlọ nígbà tí a bá rí nǹkan tí ẹ̀mí wa bá kọ̀ tó lè mú wa bínú tó lè mú wa ṣìwàwù tó lè mú wa sọ ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu ọmọlúwàbí ó máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò pẹ̀lú pé kí wọ́n ká ṣe sùúrù tó ti yé then nínú àwọn ìwà tó jẹ́ wà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni pé ó jẹ́ ẹni tí ó ṣe fọkàn tán tí àwọn èèyàn sì máa ń kó nǹkan lọ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pé tí àwọn bá fẹ́ tọ́jú nǹkan pamọ́ ẹni tó ṣe fi nǹkan pamọ́ sí lọ́dọ̀ ni kódà ṣáájú kó tó ti kó dìde ní òjíṣẹ́ kí Ọlọ́run bá Allah kí ó tó gbé dìde ní òjíṣẹ́ tó ti jẹ́ nǹkan táwọn èèyàn máa fi ń ròyìn rẹ̀ pẹ̀lú pé ó jẹ́ ẹni tó ní àmánà ẹni tó ṣe gbé nǹkan sí lọ́dọ̀ tó ṣe pé bóyá kó owó lẹ bá kó fún owó tẹ bá kó fún ijọ́ tẹ bá gbowó yín padà owó yín náà ni yóò kó lé yín lọ́wọ́ tó bá ti pé nǹkan kan bí àlùmọ́ọ́nì kan lẹ gbé sí lọ́dọ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe gbé nǹkan náà fún òun náà ni yóò dá padà fún yín èyí òun jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ó jẹ́ èèyàn tó ṣe pé kí n lo ìfẹ́ inú pẹ̀lú pé bóyá tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí ó wá rò pé èwo ni yóò jẹ́ àǹfààní fóun tó wá lè mú láti dètè lórí àwọn ẹlòmíì yóò já sí pé ní bí ìṣẹ̀lẹ̀ bá ṣe ṣẹlẹ̀ òun náà ni ọ̀nà gbà bí ó ṣe dá ẹjọ́ onítorí pé bóyá èèyàn méjì ń fa nǹkan bóyá nú àwọn méjì tí wọ́n ń fa nǹkan yẹn bóyá ẹnìkan wá ń bẹ́ẹ̀ nu wọn tó jẹ́ ti èèyàn tiẹ̀ kó wá torí pé nìyẹn jẹ́ èèyàn tiẹ̀ kó wá dá ẹjọ́ yẹn ní ìdá ẹjọ́ tí ó fi fọ̀ òun tọ̀hún kódà kó bá ṣe pé mùsùlùmí àti ẹni tí ìṣe mùsùlùmí náà bá jọ ń fa nǹkan bí ọ̀rọ̀ náà bá ṣe jẹ́ tó jẹ́ pé ẹni tó jẹ́ ká wá sọ pé ẹni tó jẹ́ lápẹẹrẹ ni ò pé ẹni tó jẹ́ mùsùlùmí yẹn òun ló ní àṣìṣe tó ti yé so Ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò dá ẹjọ́ rẹ̀ fún pẹ̀lú pé ibi tó bá ṣiṣẹ́ tó kù díẹ̀ káàtó tó ti tí ó sì pa láti ẹbí kó ṣe àtúnṣe fẹ́ni tí wọ́n bá jọ ń fa nǹkan so ó jẹ́ ẹlẹ́kẹta so ẹlẹ́kẹrin pẹ̀lú tí mo mọ̀ mọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ìròyìn rẹ̀ òun náà ni pé ó jẹ́ èèyàn kan tí máa ń gba àlàáfíà láàyè èyí tó fi àyè gba àlàáfíà léyìí tó pọ̀ kó ti pé kódà gbogbo àwọn ogun tí wọ́n ń jà gan tí ẹ bá ṣe pé bóyá pẹ̀lú sùúrù tí Ànábì máa ń fàyè gbà ogun ọba jù bá wọn lọ àbí pé ìgbà tó di pé wọ́n ń jagun gan kó tó dìgbà àwọn kankan wà tó yẹ pé níṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tó yẹ kó ti bí ogun tó ṣe pé Ànábì ṣe ń ṣe pẹ̀lú sùúrù rẹ̀ wọn ò sọ dogun so ó jẹ́ èèyàn tí máa ń fàyè gba àlàáfíà tí sì máa ń sọ àwọn èèyàn léyìí tó pọ̀
níbi ìwà ìbàjẹ́. So èyí tí mo tún fẹ́ fi sọ tẹ́lẹ̀ ni pé ó jẹ́ èèyàn kan tí ò ní ìlara pàápàá jùlọ àwọn tó jẹ́ àwọn ànábì tó ti ṣáájú. Ànábì jẹ́ kó yé wa pé gbogbo àwọn tó ti ṣáájú wọn o pé òjíṣẹ́ Allah ni wọ́n, because lónìí tá a bá wo ìjọ́mọ èèyàn ti tiwa tí tọ́lọ́ bá gbà wá gàmbì kan àwọn tó bá ti ṣáájú tiwa àwọn èèyàn acknowledge wọn pẹ̀lú ipa tán bá ti kó ní society á condemn wọn ni. So ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ìmọ̀ appreciate àwọn tó ti ṣáájú rẹ̀. So n ta lè sọ nípa Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pọ̀ gan so tó jẹ́ pé àwọn àwòkọ́ṣe dáadáa ṣé ká sọ pẹ̀lú àwọn bí ṣe ṣe pẹ̀lú ẹbí ni so ti yé pẹ̀lú báwọn ẹbí rẹ̀ bọ́n ṣe gbógun gbọ́ tẹ̀lé lórí nígbà tó ṣe jẹ́ kó fẹ́ mẹ̀sìn wa pẹ̀lú bẹ́ẹ̀ náà dáadáa ní fi ń bá wọn lò náà. ẹ ṣe ẹ kú òun sà ẹ ṣe kíní yẹn lọ mọ̀ràn odó àkọ́kọ́ ni sùúrù kó máa ní sùúrù. ẹ dákun bàbá wa ṣé a lè rí èèyàn kan àbí ọ̀rọ̀ kan tó lákọọ́lẹ̀ látọ̀dọ̀ ẹ̀dá kan nígbà ayé ànábì tó sọ tó máa sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan wípé kí ni o ànábì hùwà sùúrù ní slọ́ọ̀tì. Ó wà dáadáa. ẹ fún wa lẹ́yọ̀ kan sọ. n tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé màá sọ bọ̀dé ó lè yìí tó wà ń bẹ̀ ni pé mo ti jóye yín pé èmi ò kí ohun kankan bọ̀ mo jẹ́ ẹni tó jẹ́ olùbéèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn. àwọn ọ̀rọ̀ tẹ wá sọ kalẹ̀ tó dùn mọ̀ràn yìí ibo lẹ ti gbọ́ ṣé ẹ gbọ́ lẹ́nu àwọn àfáà. Yes, mo ṣe findings mi. lẹ́nu àwọn àfáà. Bẹ́ẹ̀ni. Ok ẹ wá béèrè evidence lọ́wọ́ wọn. Findings ẹ máa gbọ́. ẹ wá béèrè evidence lọ́wọ́ wọn sà. Hello ṣé gbogbo ilé ń gbọ́ èmi ṣá torí mi ò gbọ́ wọn dáadáa. à ń gbọ́ yín. ajẹ́pọ̀dọ̀ wọn nìyẹn. So hello. mo wà pẹ̀lú yín mo ní kọ́ níṣẹ́ mo ti drop kọ́ yẹn mo ti drop ẹ̀. mo ní kọ́ tẹ́lẹ̀. àní ó yà ń gbọ́ yín báwo ló ṣe jẹ́. ẹ máa gbọ́ ṣe é ráwọn òṣùwọ̀n kan wà gẹ́gẹ́ bí tí a máa fi ń ṣe òṣùwọ̀n ẹni tó bá jẹ́ onímọ̀ tó yẹ pé ní tó bá ti sọ ní tó súnmọ́ jù náà ni pé kọ́rọ̀ yẹn jẹ́ òdodo láwọ̀ ẹ̀yìn rẹ̀ wò so ti yé so àwọn òṣùwọ̀n yẹn èmi mọ̀ so ti yé bí ká sọ pé ẹni yẹn kó jẹ́ olódodo kó jẹ́ ní tí èsà ṣètò kó ṣe ní tí èsà aláṣejù kó jẹ́ ní tí máa ń ṣe dọ́gbadọ́gba tó jẹ́ ní tí èsì ìfẹ́ nú ara rẹ̀ so ti yé so àwọn kìnìún yẹn pọ̀ tí yẹn máa ń wò lára ọ̀rọ̀ tí yẹn máa ń wò lára ẹni tó bá sọ̀rọ̀ so ti yé so tábìtẹ̀ ní bá ti kọ́ nípa ìṣẹ́ tó dájú jù náà ní pé kẹ́ gbọ́rọ̀ rẹ̀ gbọ́ pẹ̀lú pé nígbà tí wọ́n sọ̀rọ̀ pé mi ò béèrè lọ́wọ́ wọn pé. ok torí pé ẹ trust ẹni yẹn kò lè parọ́ àgbà. ọ̀rọ̀ tí tó mú believe so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì láwọn tẹ́yìn náà believe. ok mo ń bọ̀ ṣẹ́rí ẹ máa gbọ́ ẹni sọ̀rọ̀ ẹ máa gbọ́ ṣẹ́rí mo fẹ́ mẹ́kọ̀ọ́ kan jáde fún yín lónìí nínú ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo ń kírun láyé tí ẹ bá lọ bá yàn níbi tí ó ti ń jẹun níbi nǹkan tí ń mówó wá fún tó ṣe pé àtijẹ àti mu rẹ̀ ibẹ̀ ló wà gbogbo tó bá sọ ńbẹ̀ yẹn ẹ má pè é lódodo tó bá fi lè jẹ́ pé ìdí nǹkan yẹn ló ti ń rí jíjẹ àti mímu gbogbo tó bá sọ ńbẹ̀ yẹn 80% ńbẹ̀ ò lè jódodo torí pé kò ní fẹ́ àfẹ́ẹ̀tì àtijẹ àti mu ẹ̀. mò ń bọ̀ sà mò ń bọ̀. gbogbo àwọn àfáà tẹ́lẹ̀ lọ bá mọ́sálásí pé sámálẹ́gùn àbá ẹrù yín mọ̀ọ́mọ̀ fún mi tán wá ń ròyìn ẹ̀ ṣé kan sọ láburú ń pa mọ̀ọ́mọ̀ ni ṣé tán bá sọ láburú ń pa mọ̀ọ́mọ̀ ṣe máa wá sàṣùbọ̀ ọjọ́ kejì. ọ̀rọ̀ tẹ́ sọ yìí ṣé ẹ fẹ́ kí n gbà yín gbọ́ ní àbí kí n dọ̀rọ̀ yín nù. no ẹ má gbàgbọ́ rárá mi tí ì bá yín sọ̀rọ̀ ẹ farabalẹ̀ mi tí ì bá yín sọ̀rọ̀ oye a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ì máa fún yín lẹ́rìí ẹ̀rẹ́rìí dáadáa àti Kùránì gbogbo nǹkan lẹ́rìí nísìnyí àìtí ìṣetán pẹ̀lú yín tó bọ́jẹ́ farabalẹ̀ èmi kàn ń kọ́ yín lẹ́kọ̀ọ́ lásán ẹ̀kọ́ lásán pé gbogbo tẹ́ bá lọ bá yàn tó bá jẹ́ di àtijọ́ àti mọ́ ẹ̀ ní ibi tí mo wá fún kò lè bá yín sòdodo ní tó bá sọ ẹ má gbà lódodo. náà mo sọ àdéṣe ọ̀rọ̀ tẹ́yìn náà sọ sí fẹ́ kí n gbà ẹ má gbà ẹ ní ìdẹ ẹ má gbà. so now ìbéèrè tí mo fẹ́ bí yín ni pé tẹ́ ẹ bá fẹ́ rìn èèyàn kan tẹ́ ń tẹ̀lé àwọn ìwà wo lẹ lè rí lára rẹ̀ tẹ́ sì ní tẹ̀lé mọ́. ok tí n bá ẹni tí mo fẹ́ràn tí wọ́n ń ṣe àwọn kankan àkọ́kọ́ tí mo fẹ́ tiẹ̀ mọ̀ ni pé ẹni tí yẹn bá fẹ́ràn. àwọn ìwà wo lẹ lè rí lára rẹ̀ tẹ́ fi wò pé bí mo dẹ̀ ṣe fẹ́ràn ẹ̀ tó ṣe yẹ kó o ṣe lè. náà mo ń sọ sẹ́ni tí yẹn bá fẹ́ràn pé ìyẹn fẹ́ràn rẹ̀ lódodo kò sí tó bá léwu kó máa ṣe tó ti yé tí bá ń ṣe nǹkan yẹn tí ó bá kú díẹ̀ káàtó tí ẹ bá ṣe pé nǹkan tó lè pa èèyàn lára pé bóyá nǹkan tó jẹ́ aburú tó lè kó aburú bá èèyàn tí yóò fi wá ṣọ́ra fún tọ̀hún. ṣé mo ti dárùn bóyá yìí. ṣé ẹ ti marry. mo ti marry mo ti bímọ. ok ọ̀rẹ́ ẹ mọ̀ pé ẹni tó bá lè pa yín lára ọ̀rẹ́ yín tímọ́tímọ́ tẹ́ ẹ fẹ́ràn ẹ bá rí tó ń bá ìyàwó yín lájọṣepọ̀ ṣó máa pa yín lára níṣẹ́ yìí ló ń bá sùn. ó máa pa mí lára.
kò pa yín lára o tó irọ́ òun ló tábà lábẹ́ ń rẹ̀ sọ o ní tábà ń sọ gẹ́gẹ́ nípa bíi pé irọ́ ẹ máa irọ́ fi irọ́ ara pa tá à ń yín sọ lára nìyẹn kò yẹ kẹ́ ẹ ara tá ríro à ń sọ nìyẹn ẹ máa gbọ́ ara tá à ń sọ nìyẹn ẹ jẹ́ mi náà kọ́ yín lẹ́kọ̀ọ́ tẹ́gbẹ́ tí pé mi lẹ́kọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ sọ pé tí ò bá ti ní pa yín lára ẹ máa gbọ́ náà mo wá ń sọ palára tó wà ń bẹ̀ fún yín ok ìpalára ò ló wà ń bẹ̀ ẹ má torí pé ẹ ní passion ẹ ní motive lọ́kàn yín kí ẹ gbà mí káwá máa condemn òdodo. sọ̀rọ̀ yìí jọ passion ni ẹni passion ẹni passion gbogbo tẹ́ ẹ ṣe yìí ẹni motive tẹ́ ẹ fi ń ṣe ṣẹ́kàn ṣe lásán ni. ẹ farabalẹ̀ ẹ ṣe lásán ẹ jẹ́ ká fi ẹ farabalẹ̀ ẹ jọ pẹ̀lú yín. ẹ má wọrí ǹjẹ́ gbà wípé Muhammad bá ẹrú sùn abẹ́gbà ẹ jẹ́ ká wọnú evidence lọ. No, kò need evidence. Tẹ̀bẹ́yìn ti sọ ẹni sọ̀rọ̀ tẹ̀bẹ́yìn ti sọ gbogbo ọ̀rọ̀ ní ìsìn evidence fún wa. Ọ̀rọ̀ tó clear ni sẹ́. Ok, ó bẹ̀rù sùn lóòótọ́. Nígbà kan ìṣẹ̀mí tí wọ́n ti lò sẹ́ kìí sànà bí mi kan. Àwọn tí tó ti ṣáájú rẹ̀ náà ó wà lẹ́tọ̀ọ́ láti bẹ̀rù sùn. Kìí sísọ òun nìkan kó tó di pé òun náà ní àwọn mí náà wà tán ti ṣáájú rẹ̀. Tán ti bẹ̀rù sùn. Anabi Ibrahim. Ẹ máa jẹ́ kí ọ̀rọ̀ yín máa kiri. Ẹ rí pọ́rọ̀ tèmi ò pọ̀. Ẹ má jẹ́ kí tiyín náà pọ̀ torí àwọn tó fẹ́ gbọ́ wa. So ẹ gbà ní ìsín pé Muhammad bẹ̀rù sùn àbí. Bẹ́ẹ̀ni tó lẹ́tọ̀ọ́ lásìkò tiwọn. All right, ó lẹ́tọ̀ọ́ kí Muhammad bẹ̀rù sùn. Kìí sọ wọn nìkan Anabi Ibrahim náà ọyẹ má bínú wọn gbádùn yìí. Kí ló dé ṣe báyìí? Kí lè má bínú sáà àjà. Muhammad bá ẹrú sùn ẹni nìyẹn. Good. Ǹjẹ́ ẹrú gbólóhùn ẹrú kí gbogbo ayé ti máa ṣe é tẹ́lẹ̀ ẹni tá a wá rán wá láti sánmọ̀ tó tẹ̀ wọ̀rọ̀ tó wá dé láti sánmọ̀ tó kàn dé bíi aláàrán mi wá ẹ dákun irú ẹni yẹn ṣé kò yẹ kó káńsù irú nǹkan báyẹn. Ok. Ṣé mo lè sọ̀rọ̀? Ṣé bójúmu kò fọwọ́ ẹ má jẹ́ kọ́rọ̀ yín ó máa gùn ṣé bójúmu. Ẹ ṣe apálàyé lẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ni. Ẹ máa jẹ́ òpẹ́. Ebi sàṣàlàyé tó wà ń bẹ̀ náà ni nígbà tá a bá ti fẹ́ parọ́ fúnra wa. Tá a bá ti fi tó bá òdodo tó dodo la bá fẹ́ o tó bá kó òdodo la bá fẹ́. Ṣó bójúmu àbí ò bójúmu? Ó bójúmu. Ok. Ṣé kìí ṣe ẹrú tèèyàn ẹni tó dáa kìí ṣe ẹrú tèèyàn láǹsọ. Ẹrú èwo wá ni? Àṣọ ẹrú táwọn èèyàn lọ ń jagun bí kan tán pa àwọn èèyàn lẹ́rú. Ẹrú èwo wá ni? Ẹrú èwo ni? Ẹrú ẹni tó dáyàn wọ́n lẹ́ni tó lẹ́rú Yorùbá gan sọ wọ́n lẹ́ni tó lẹ́rú ló lẹ́rú ẹni tó dá mi mo jẹ́ sọ ẹni sùúrù kìí ṣe ìjẹ́rúkọ bí mi o ẹ farabalẹ̀ bàbá mi. Wọ́n pẹ̀lú yín. Ẹ jẹ́ kọ́rọ̀ yìí clear à ń sọ̀rọ̀ òwò ẹrú káṣòwò ẹrú ṣó sì wà nínú Islam àbí ò sí mọ́. Ok ẹni pé wọ́n sì ń kó àwọn èèyàn lé kíkó ẹrú lẹ́nu sọ gẹ́gẹ́ pé ẹrú ẹni tó dá wà ní. Òwò ẹrú tó sì wà nínú Islam àbí ò sí mọ́ la béèrè. Ṣàbí gẹ́gẹ́ bí ìlú ṣe rí nígbà náà so ti yé so àwọn ẹrú táwọn ń kó àwọn ẹrú táwọn ń kó kì í ṣe bí wọ́n ṣe ń ṣe àwọn ẹrú nígbà yẹn Islam ń ṣe ẹrú tí Islam ń kó. Ṣẹ́gbọ́n tí mo wí sà. Ìbéèrè tí mo bá bí ẹjọ́ máa kílẹ̀ sí títí dì sin tá à ń sọ̀rọ̀ ìṣòwò ẹrú sì wà nínú Islam àbí ò sí mọ́. Pé kò sówó ẹrú mọ́. Kò sówó ẹrú mọ́ àbí. Bẹ́ẹ̀ni masha Allah. Good. Ṣé àwọn òfin kan wà nínú Kùránì tó ti parẹ́? Àwọn òfin tó wà nínú tó ti parẹ́. Àlùkùránì tó ti parẹ́. Kò sófin kankan tó parẹ́. All right. Gbogbo ibi tí Kùránì ti wá ń sọ pé àwọn tẹ́ ẹ lè fẹ́ ni àyàfà àwọn tó bá jẹ́rú nínú wọn gbogbo ibi tí Kùránì ti dárúkọ ẹrú pé ẹ lè bẹ́rù sùn ẹ lè fẹ́ ẹrú ẹ lè ṣe gbá ẹ lè ṣàwo gbogbo òfin yẹn ṣó ti parẹ́. Níbi tí ààyè tí wọ́n bá ti ń lo tí wọ́n ti ń practice Islam o lè ṣiṣẹ́ mbẹ́. Ok wọ́n bá ti practice Islam bí Nàìjíríà ní sìn. Practice Islam bí. Kèésì òfin Islam lánàá Nàìjíríà. Ẹni sùúrù tán bá ní wọ́n lo ṣẹ̀ríà ní ìsìn ẹ jẹ́ ká mú ní kọ̀ọ̀kan ẹ ti confirm ẹ̀ fún wa pé ó sì wà ní ààyè tán bá ti ń lo ṣẹ̀ríà àbí bẹ́ẹ̀ kọ́ àbí Saudi yẹn bọ̀ ó sì wà láàyè tí wọ́n bá ti ń lo ṣẹ̀ríà àbí bẹ́ẹ̀ kọ́ àbí good which is òwò ẹrú sì certain nínú Islam ní tó já tí ìrìn nílẹ̀ Yorùbá ni pé àìtí ìgbà ṣẹ̀ríà láì tí ẹlẹ́ o ó dé ní ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ni pé ǹjẹ́ gbogbo ìlú tí wọ́n ti jẹ́ ìlú Islam lónìí ṣé ìlú Islam ló bẹ̀rẹ̀ wọn yàtọ̀ sí Saudi o ṣé Saudi gan ìlú Islam gan ló bẹ̀rẹ̀ wọn kí ni ṣé gbogbo ibi tán ti jẹ́ Islam Saudi tẹ́ mọ̀ pínlẹ̀ wọn ṣé Saudi Arabia ṣe mọ̀ pínlẹ̀ wọn. Bàbá mi kí ni ìpìlẹ̀ wọn. Ẹ ṣeun Maka ó bẹ̀rẹ̀ pẹ̀lú anabi Ibrahim àti anabi Ismail alayhi salatu wa salam àwọn méjèèjì nígbà náà mùsùlùmí ni wọ́n. Ok ta ni mùsùlùmí àkọ́kọ́. Anabi Adam náà tó jẹ́ jẹ́ tó lọ́wọ́ kọ́dá. Adam ni mùsùlùmí àkọ́kọ́. Exactly. Wow. Tó dẹ̀ jẹ́ pé ẹ mọ̀ as a Muslim gbogbo àrọ́mọdọ́mọ ẹ̀ náà
mùsùlùmí náà ṣe mùsùlùmí àwọn ni ọmọ wọ́n ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ni wọ́n good bẹ́ẹ̀. good ok nígbà tí iṣu dé láàrin ọmọ ádámù méjì ábílà àti kábílà kí làlá nìkan ṣe ìgbà tí èṣù dé. láàrin ábílà àti kábílà tí wọ́n ń jà kí ni àlá nìkan ṣe. Mi ò rántí story yẹn so tí mi bá dì mọ̀ mi sọ mi ò rántí mo ti gbọ́ but mi ò rántí so ìjẹ́ ni mo sọ tí kò bá dá sí mi lójú. ok but ẹ bá rán mi létí possibility wà kí n rántí. mọ̀ tẹ́ ẹ bá pàdé èèyàn lọ́nà lásùbà bẹ́ẹ̀ ṣe ń lọ lásùbà tó wá gbé ẹbọ kàǹkà tí ń ka gún láyà tí wà lọ fì báyìí ṣé ni ẹ máa wà àlìjánnà ṣé mùsùlùmí lẹni ẹ. kì í ṣe mùsùlùmí. kì í ṣe mùsùlùmí. kì í ṣe mùsùlùmí. kì í ṣe mùsùlùmí àbí. inshallah. all right a máa wá gbé fásì kùránì wa ká wo kí ni aláàpá àwọn ọmọ ádámà láṣẹ. ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ bá wo Quran 5:27 Quran 5:27 ìyá wa Queen ṣe wà ń bẹ̀ mà ìyá wa Queen Quran 5:27 ok mò ń bọ̀ máa gbé jáde fún yín sẹ́yìn. ẹ gbé sí fúnra yín náà. òun náà ni mo fẹ́ gbé jáde náà ni so bàbá mi ká ti bẹ̀ yẹn wo ẹ̀yin náà tẹ́ bá ní Quran lọ́wọ́ ẹ̀ lè ṣe o Quran 5:27 Quran 5:27 so ìtàlá bá wa nìkan ṣe ń bẹ̀ á wà wò pé ibẹ̀ yẹn gangan ni mùsùlùmí ti bẹ̀rẹ̀ ẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí pádámọ̀ mùsùlùmí ni. bẹ́ẹ̀ni òun náà lè dá alákọ̀ọ́kọ́ tọ́lọ́ ẹ̀dá alákọ̀ọ́kọ́ ẹ̀dá alákọ̀ọ́kọ́ so á wà yẹ̀ wò ok á wà wò tá bá ti wò nísìn ẹ̀yin náà ẹ bá wa yẹ̀ wò ẹ wo Quran yìí ṣé Quran ṣé ẹ mọ̀ pé Quran lélẹ̀ àbí Quran kọ́. Al-Quran Karim la. mashallah so ṣé ẹ lè ka Lárúbá. mi ò lè rí dáadáa torí ojú mi. torí ojú yín ṣe bẹ́ẹ̀ lè kéyìnbó. ó yẹ kàkà ẹja kà. lẹ́yìn gan ni kí wọ́n kà. ok ẹ lè ka. mo sọ fún yín pé ojú máa ń disturb mi so kọ́ ìyẹn rí dáadáa. all right. sábà ń kà ó ní and recite to them the story of Adam Adam's two sons in truth when they both offered a sacrifice to Allah. Ó yẹ yín mẹ́yẹn so ṣé ẹ mọ̀ tó mọ̀ sacrifice à. bẹ́ẹ̀ni. kí ni tó mọ̀ ẹ̀ ní Yorùbá. a lè sọ ìpèsè àbí nǹkan ṣá. ìpèsè. ó yẹ so tá a bá dẹ̀ máa tú a lè tú sí ẹbọ. ó yẹ now ìbéèrè tá a fẹ́ béèrè ni pé nígbà tí Ádámọ̀ jẹ́ mùsùlùmí tó dẹ̀ bímọ àwọn ọmọ yìí direct àwọn ọmọ ẹ̀ ní lójú ayé Ádámọ̀ gàgàn kí ló dé tó ṣe pé ẹbọ ni Allah ní káwọn ọmọ Ádámọ̀ lọ nígbà táwọn ọmọ yẹn dẹ̀ jẹ́ mùsùlùmí. ẹ ṣeun àkọ́kọ́ ni pé ẹbọ tí wọ́n ń sọ yàn yìí ṣé ẹbọ àwọn abọrìbọ̀pẹ̀ ni wọ́n ń sọ ni. ibi tá a máa gbà wo ni pé kí ni wọ́n kọ́kọ́ fi rúbọ kí ni wọ́n kọ́kọ́ fi ẹ máa gbọ́ ẹni sùn ẹ máa gbọ́ kí ni wọ́n kọ́kọ́ fi rúbọ iná kí wọ́n fi rúbọ. ẹ jẹ́ kí n dáhùn ẹbọ tí wọ́n ń sọ kì í ṣe àwọn ẹbọ ìbọrìbọ̀pẹ̀ táwọn ń bọ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àdìọ́kàn àwọn tí ń bọgi bọ̀pẹ̀ ó yàtọ̀ sí àdìọ́kàn àwọn eléyìí tá à ń sọ yìí number 2 nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun ni pé àwọn òfin kan wà bọ́lọ̀ ṣe ń rán àwọn ànábì kọ̀ọ̀kan wá tó ti yé tí ànábì kan bá dé nísìn tó bá mú òfin kan wá káàzùn mẹ́pọ̀ mú òfin méjì wá tó ti yé òfin méjì yẹn lòun mú wá tó fi lọ ànábì mi bá dé owó tún fi òfin mi yóò tún fi kún òfin ti èyí tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ so nínú àwọn òfin yẹn òfin mi wà tó pé tí tuntun mi bá dé yóò kọ̀ndẹ́mù èyí tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ bí àpẹẹrẹ láyé ànábì Musa alayhi salatu wa salam tí ẹ bá tọ̀ òun ní kẹ́ máa fi òkúta kẹ́ fi gbó ojú ara yín tápé yóò fi bó láti mú dọ̀tí kó ń bẹ gbà tó dé ayé. kó má bàa gùn jù ẹ má jẹ ogún. ẹ̀yin ṣọtì iná ẹ̀yin ṣọtì gbà tó dé ayé ẹ má jẹ ọpẹ ẹjọ. ìgbà tó dé ayé àlàyé là ń ṣe ìgbà tó dé ayé òun ní ká máa lo omi ó ní ká máa lo òkúta mọ́ ó túmọ̀ sí pé àwọn ẹni ìṣáájú yẹn òfin mi wà tó ráìtì lọ́dọ̀ tiwọn àmọ́ nípa ẹni tó jẹ́ last prophet. mo ń bọ̀ ṣé ẹ lè try kẹtì ẹ máa fún mi lẹ́fídẹ́ǹsì díẹ̀díẹ̀. àbí ṣé ìjẹ́ ìgbọ́lẹ̀ máa wà fáyín lẹ́kàn á máa sọ fún mi. ẹ máa ní sùúrù kan sọ̀rọ̀ sẹ́rí tí ń jẹ́ òdòdó sẹ́ tí ń jẹ́ òdòdó tẹ́ bá ṣe ní kan sọ̀rọ̀ tán kẹ́ tó máa sọ̀rọ̀ tó láyé. kẹ́ni ní sùúrù náà. ok ó yá sorry. ẹ máa gbọ́ ẹ̀yin náà ní sùúrù kó máa sọ̀rọ̀ tán náà ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ tán ẹ ní sùúrù kó máa sọ̀rọ̀ tán ẹ̀yin lẹ bí lọ́rọ̀. brother Mustapha. mo wà pẹ̀lú yín. ẹni tí ó bá máa bá wa ṣe ń bí kò gbọdọ̀ jẹ́ lẹ́jọ́. ṣe rí ẹ rí i pé nígbà ọ̀rọ̀ tèmi ń béèrè má béèrè ọ̀rọ̀ ní ṣókí mo dẹ̀ ń dá yín padà sínú evidence ọ̀rọ̀ Kùránì ẹ rí i pé nígbà mo fẹ́ sọ̀rọ̀ pé ọmọ Ádámọ̀ ṣẹbọ kí ni mo gbé jáde inú Kùránì evidence ni ṣe rí ọpọlọ wa yìí àwọn tó ń wò wá yìí gbọ́n jù wá lọ ọlọ́pọlọ ni wọ́n professor wà nù wọn ó kàn lè má fẹ́nu ẹ sọ̀rọ̀ ọpọlọ mélòó ló ní
oye so now kẹtẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ with evidence pé okay for example ẹ lọ sínú kíní báyìí o ẹ lọ wo kíní báyìí o that is intelligent afa tá n pè kì í ṣe pé mo gbọ́ ní mọ́sálásí Jímọ̀ you know because tẹ bá fẹ́ sọ̀rọ̀ pé ẹ gbọ́ mọ́sálásí Jímọ̀ nísìnyí ẹ gbọ́dọ̀ gbọ́ wípé mọ̀ọ́mọ̀ ó fọwọ́ mú ọ̀rùn láti sánmọ̀ ó ti bọnú abíyá ọ̀tún ó yọ lábíyá òsì evidence ẹ̀dá yóò di wò mí wọ̀. but ní tí mo bí yín léèrè ni pé kí ló fà á tí Ádámọ̀ táwọn ọmọ ẹ fi rúbọ ẹ wá ṣàlàyé fún mi pẹ̀lú evidence kí làwọn méjèèjì fi rúbọ tẹ́ ẹ mọ̀ kí náà fi ṣe sacrifice mo ti sọ fún yín sìn mo ní kí mi náà ò fi ṣe sacrifice mi ò rántí story yẹn ẹ rántí kì í ṣe pé mi ò mọ̀ mò ń but bọ̀ mi ò rántí ẹ rántí mò ń bọ̀ mo ní mi ò rántí ó ṣe jẹ́ pé ẹ máa gbọ́ mo yàn rántí mi ò dé lè sọ tí yìí bá mọ̀ ẹ níbo mi lówó náà kò sì sí ìyàtọ̀ fẹ́ fi jẹ mí so ti mo ń sọ tí mo bá mọ̀ ẹ wá gbà ẹ gbà kò kàn mí n tí mo mọ̀ láàrin mi sọlọ́n pé n tí mo sọ yóò n tí mo mọ̀ n sì ní wí tẹnu mi n tí mo sọ fún ilé kan pé ẹni tó bá já onímọ̀ ò ní ìgbà pé bẹ́ẹ̀ wá jẹ́ professor àbọ̀ jẹ́ doctor kìnìkan onímọ̀ gbọ́dọ̀ jẹ́ ni tó gbọ́dọ̀ mọ̀ sọ́n tí ó jáde lẹ́nu rẹ̀. ṣe àpọ̀rọ̀ ọpọlọ ni ok ọ̀ya ẹ fún mi lẹ́bídẹ́ǹsì máa pọ̀rọ̀ ọpọlọ mọ̀ ń sọ. ẹ fún mi lẹ́fídẹ́ǹsì kan tí ẹ ilé ẹ fún mi lẹ́bídẹ́ǹsì tí máa pọ̀rọ̀ ọpọlọ lèmi náà ń sọ ẹ fún mi lẹ́bídẹ́ǹsì. gẹ́gẹ́ bí mò ń bọ̀ n tí mo sọ yẹn ẹ kàn dé ẹ kò rí bẹ́ẹ̀ ẹ mẹ́rin kò rí bẹ́ẹ̀ wa. ẹ jọ kí lẹ sọ fún mi sí tí ò rí bẹ́ẹ̀ kí lẹ sọ sí tẹ́bẹ́. ilé mo sọ ẹni mo bí léèrè pé kí náà sọ sí tẹ́bẹ́. ilé mo sọ ẹni mo mo bí léèrè pé kí náà fi ṣẹbọ ẹ mọ̀ ẹ kàn ń rojọ́. ìyìn rojọ́ So, ẹ já ọlọ́dọ̀ wo tí kí inú náà ti fi ṣẹbọ. jẹjọ́ lọ́jọ́ tó yà. mo ń bọ̀ ẹ ṣáàjà wo kí náà fi ṣẹbọ náà mo ń bọ̀. ọ̀ya ẹ̀ ń sọ bẹ́ẹ̀. according to classical Islamic tradition ok oyèmí Habil àti Kọ́bíl ṣe báwọn méjì náà ni bẹ́ẹ̀ni. Kùránì yẹn rèé lókè o kó má dàbí pé kíni o Kùránì yẹn ní lókè mi. kò lè máa ká lọ sí ẹ máa ká lọ sórí tí mo mọ ní nǹkan rántí ìfẹ́ sọ lórí ni mo wà pẹ̀lú ok yín. ẹ ṣe ẹ tiẹ̀ ṣe ẹ ṣe mo ẹni yẹn yín tẹ̀ try. now gẹ́gẹ́ bí ìbéèrè ó ní Kábílà mo ń bọ̀ livestock ok Kábílà mo fẹ́ jẹ́ ká gbé sí mi fẹ́ ká máa rojọ́ Kọ́bíl ó ní he is a shepherd àwọn onípe ní shepherd. ètò láyé ẹ kaláwo bá rẹ tó wá tún sí English ẹ kaláwo bá rẹ ẹ kaláwo bá rẹ. ẹjọ tí arákùnrin bá tún tan mic lẹ́ẹ̀kan sí láì ṣe pa àpè ẹ drop ẹ ṣàpè ẹ wá bí ni kò ní mí ni kí ni problem ẹ. ẹ kaláwo bá rẹ náà ẹ kaláwo bá rẹ náà kẹ tó tún sí English. Mr. Mustapha mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín. kéwù ń gun ọmọ yìí but mò ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ rí nísìn mò ń bọ̀ ó ní Kábílà ẹran lòun ń tà ẹran ló ń dàjẹ́ ok ó ní he offered one of the best sheep èyí tó lálàáfíà náà àwọn ẹran rẹ̀ bẹ́ẹ̀ni tí wọ́n pè ní fat ram ní ẹran tẹ̀yìn ẹ̀ gbàgbà. ètò láyé ìwé lẹ́ǹkà ẹ̀ kákéwò ìwé lẹ́ǹkà ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ sà ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ dákun ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ fọlọ́m̀bẹ́ ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ọ̀ya ẹ̀ ń sọ́sà ètò láyé. so ẹran tí ẹ̀yìn ẹ̀ gbàgbà. síbi àwọn náà ń sọ tí wọ́n bá mọ̀ ní ó nọ́mà so àbágbà tàbá nígbà tèmi náà bá sọ báwọn náà bá gbà báwọn náà bí mi àwọn náà ẹran tí ẹ̀yìn ẹ̀ gbàgbà ẹran tẹ̀yìn ẹ̀ gbàgbà ni òun lò ó ti sá lọ good ó ti wá kó èmi àti ẹ báyìí ẹjọ ẹ bá gbé àfa yẹn síbi screen bá gbé àfa yẹn síbi screen ẹ káàbọ̀ àfa ẹ káàbọ̀ ta ni mùsùlùmí àkọ́kọ́. mùsùlùmí àkọ́kọ́ ṣé ẹ ń béèrè béèrè ni. bẹ́ẹ̀ ni ta ni mùsùlùmí àkọ́kọ́. Adam ẹ fún wa ní fásitì Kùránì níbi tí Allah ti sọ pé Ádámù ni mùsùlùmí àkọ́kọ́. kò sínú Kùránì. kò sínú Kùránì. inú ibo ló wà tí evidence yẹn wà láti lè rí ká. ṣé dandan ni kí Allah sọ pé mùsùlùmí ni o kí gbogbo wa tó mọ̀ pé mùsùlùmí ni. kí la fi mọ̀ mùsùlùmí. ẹ ti dá mi lóhùn ṣé dandan ni kí Allah sọ pé mùsùlùmí ni lágbájá ṣé Allah sọ pé mùsùlùmí lèmi tí mo fi ń jẹ́ mùsùlùmí. kí ni a fi mọ̀ mùsùlùmí sẹ òun náà ló jẹ́ ń béèrè pé tọ níta tá a bá ṣàkọlífà èèyàn pé mùsùlùmí ni lágbájá á ní tààrí lára rẹ̀ kí la fi mọ̀ mùsùlùmí. àwọn nǹkan tí Ọlọ́run sọ pé ká ṣe náà la fi mọ̀ mùsùlùmí. tí Allah ní kẹ́ ṣe. bẹ́ẹ̀ni. bí àwọn kan o. àbí ká máa kírun ni ká máa jọ́sìn fọ́lọ́run ká máa jọ́sìn ká ṣáà máa jọ́sìn fọ́lọ́run. ká máa jọ́sìn so ẹ fún mi ní fásitì Kùránì níbi tí Ádámù ti kírun jẹ. ń gbé Ádámù kírun ń pé ṣé Ádámù kírun ó lè má kírun ṣùgbọ́n ó forí balẹ̀ fọ́lọ́run ṣùgbọ́n gbàwẹ̀ àbí. ẹni ò mọ̀ ó sin Ọlọ́run ó lè má gbàwẹ̀ náà ó sin Ọlọ́run. ó yẹ fún wa níbi tí ó ti sin Allah. ìgbà tó da Allah náà ló ń sìn náà. ó yẹ fún wa níbi tó ti sin brọ́dà mi
ṣe mọ̀ pé lẹ́ẹ̀kan yẹn tí mò ń bá ẹni yẹn sọ̀rọ̀ ó ṣe é kẹ́ tán mic ẹ wá fi mic yẹn lẹ̀ má wulẹ̀ pamọ́. mo ń bọ̀. ló yà ń gbọ́ yín. ibi tí Ọlọ́run ti sọ fún wọn ní pé ibi tí Allahu subhanahu wa ta'ala so ibi tó ti sọ fún Ádámà níbi tí Ádámà ti sìn òun láì fẹ́ gbé jáde. ibi tí Ọlọ́run àbí. ibi tí Allah kí ni Allah kí ni Ọlọ́run. ṣé Allah ni Ọlọ́run ni bàbá mi. Nam. Bẹ́ẹ̀ ni. Ó yá ẹ ti ẹ̀ ṣe tẹ́ jẹ́ àmọ̀ ó yẹ pẹ̀rún ní ìsìn fún wa kẹ́ wá yọ gbogbo bí tá láwa ń bẹ̀ kẹ́ fọlọ́run síbẹ̀ kẹ́ fi pẹ̀rún ká gbọ́. èdè yàtọ̀ sí èdè náà. Èdè tún yàtọ̀ sí èdè. Allah. ṣe bẹ́ẹ̀ sọ kọ́ fáwọn ẹ̀ṣẹ̀ lọ́lọ́run. Allah èdè Lárúbáwá ló ń jẹ́ Allah. Ọlọ́run èdè Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀. ok ó yá ẹ wá pẹ̀rún ilẹ̀ Yorùbá lẹ sáwà yìí. tí n bá fẹ́ pẹ̀rún èdè Lárúbáwá ni màá fi pẹ̀rún. kí ló dé tẹ̀lé pẹ̀rún lédè Yorùbá. torí pé èdè Yorùbá kọ́ ló gbé kalẹ̀ pé ká máa fi pẹ̀rún ìgbà tí Bilal pẹ̀rún lọ́jọ́ kìíní àná kò lo èdè Yorùbá. ẹni sùúrù ṣe bẹ́ẹ̀ ní gbogbo ayé ni arán mọ̀ọ́mọ̀ sí. bẹ́ẹ̀ ni. alright Allah dẹ̀ mọ̀ pé gbogbo ayé ló lédè tí ẹ ti ń sọ. bẹ́ẹ̀ ni. alright nígbà tí a wá fẹ́ pẹ̀rún a fẹ́ bọ Allah a fẹ́ jọ́sìn fún Allah ǹjẹ́ èdè wa kò ṣẹ̀yìn Allah tá a fi mọ̀ Allah ló kírètì èdè wa àbí bẹ́ẹ̀ kọ́ ni. Allah mọ̀ nípa èdè wa. ẹ wo ẹ̀hún náà ni òun ló mọ̀ so now Allah tó wá kírètì èdè yẹn a lè fi dé wa pẹ̀rún a lè fi dé wa pẹ̀rún ká fi dé wa kírun fún. a lè fi èdè wa bí Ọlọ́run sì máa gbọ́. ṣáà lè fi dé wa pẹ̀rún pétọ̀ ẹ pé Allah. Ọya báwo la máa tètè dé wa pẹ̀rún. no ṣebí mùsùlùmí lẹ́yìn ẹ bá wa pẹ̀rún pẹ̀lú Yorùbá ilẹ̀ Yorùbá lè wáyé báwọn ọmọ Yorùbá so ó yá so láti lè jẹ́ kí Muhammad pé láti lè jẹ́ kí Muhammad kẹ́ láti lè púfù pé Muhammad gbogbo ayé la rán sí ẹ kàn pẹ̀rún ní Yorùbá. ok nígbà tí Ọlọ́run fẹ́ rán ànábì. Allah. ẹ wò ó tẹ́mi bá ti pe Ọlọ́run ní lọ́dọ̀ ti tèmi. wọ́n máa ní jẹ́ kí engagement yẹn fine wọ́n máa drop yín ìdàkẹ́ jẹ́ ká mọ̀ wípé Allah náà lọ́lọ́run kẹ́ wá fi Yorùbá pèrún tẹ́ ẹ bá lè fi Yorùbá pèrún ẹ di Allah mọ́ ká mọ́ lọ́run dé. mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín náà ni. àlàyé wo lẹ fẹ́ ṣe fún wa jàre bàbá mi. ok èmi náà fẹ́ bí níbi kan why kí ló dé tó fi já sí pé ẹ̀ ń sọ òyìnbó ní school ẹ ṣe máa sọ Yorùbá ní pé Yorùbá lèmi fẹ́ sọ o. ìdí tá a fi ń ṣe òyìnbó ní school náà ni pé n tó ṣe ní ló ṣèjì. ṣé Yorùbá ló ní òyìnbó. ẹ farabalẹ̀ ìdí tá a fi ń sọ òyìnbó ní school náà ni pé wọ́n fi colonize wa ni wọ́n fi mú wa lẹ́rú ni ìyẹn ti dúró ṣé wọ́n fi lárúbáwá náà mú wa lẹ́rú ni ṣẹ́rú lòun náà. ìgbà tẹ́ tún wà ní school tẹ́ bá tún sọ Yorùbá yẹn wá á tún gbawó lọ́wọ́ yín. àfààyè ṣé o ní tó fẹ́ sọ. ó yá ìgbà tí Allah rán ànábì tó fẹ́ rán òjíṣẹ́ ibi tó rán sí èdè tó ń sọ ń bẹ̀ ni wọ́n fi ń jọ́sìn fọ́lọ́run. ni wọ́n fi ń jọ́sìn fún Allah àbí èdè tó ń sọ ń bẹ̀ ni wọ́n fi ń jọ́sìn fún Allah. ta lẹni tó kọ́kọ́ pè ń Bilal. mo ń bọ̀ èdè wo ni Bilal sọ. èdè tó fi pè ń fún. èdè wo ni language wo ni Bilal sọ. èdè tó fi pè ń ní jọ́nà lọ́hùn Lárúbáwá ni. èdè wo ọmọ ìlú wo ni Bilal. èdè tó fi pè ń kò kí ń ṣe ọmọ Lárúbáwá. àmọ́ èdè tó fi pè ń lọ́jọ́ yẹn kò lo èdè ẹ̀ fi pè ń. kí ló dé tí o arákùnrin yẹn jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kí ló dé tí o lè díẹ̀ fi pè ń. ìgbà tó jẹ́ sí pé kò kí ń ṣe èdè ẹ̀. ní kíni. ní Islam. ní Islam. bẹ́ẹ̀ni. torí pé kì í ṣe díẹ̀ ní Islam. bẹ́ẹ̀ni. ó wà nínú Quran. pé kíni. níbi tí Allah ti ní tá a bá sọ Quran kalẹ̀ ní èdè míì àwọn Lárúbáwá ò ní gbà. ṣé ẹ ti kárí. níbi olówó à ń bẹ o. kí lẹ rí. mo ní ibo ló wà. ó kẹ ẹ rírí. Inna anzalna Qur'anan Arabiyya. ṣé òun nìyẹn. Ọlọ́run sọ pé àwa la sọ Kùránì kalẹ̀ a sọ pẹ̀lú èdè Lárúbáwá. ìkan tiẹ̀ ti wà nítòsí ẹ̀jẹ̀ gbé mi sí face screen náà. ibi tá Ádámọ̀ ti kírun ẹ gbé jáde o ìkan eléyìí wà nítòsí. mo ní Ádámọ̀ jọ́sìn fọ́lọ́run. mo rí ẹ bá mi gbé sí face screen ẹ gbé mi sí face screen ẹ gbé mi sí face screen. ṣé Kùránì ni. kí ló jọ ṣó jọ Bíbélì ni ẹ dá Kùránì mọ̀ ni. ó yá ẹ̀ka fún wa. ẹ̀ka àṣebáfa ni ẹ̀ka kábọ̀. èmi ò lè ka o èyí tèmi bá fẹ́ mú wálé mi ó kà ẹ̀yin náà máa ka tí yín ni. ok wa ma arsalna min rasulin illa bil lisani qawmihi. ó ní àwòrán òjíṣẹ́ kankan níṣẹ́ àyàfi kó jẹ́ aláhàn èèyàn rẹ̀ which is ẹni tó gbọ́ èdè àwọn èèyàn rẹ̀ tó gbédè wọn tó já láhàn wọn. li yubayyina lahum
kó lè bá a ṣàlàyé ọ̀rọ̀ Allah fún wọn fáyọ̀dé lò láò mọ́ ìyàṣà ṣùgbọ́n bó tilẹ̀ nǹkan mọ̀ ọ̀rọ̀ sọ tó èmi Allah tún máa ṣèyàn lọ́nà o èmi Allah máa tún ṣe àwọn èèyàn lọ́nà tí ní jẹun gbọ́. wọ́n ń yàṣà o. wọn ẹni tó bá wùn. wáyà dé ẹ máa tú tán ẹ máa tú tán ababalẹ̀ ẹ má kọ̀ tú nísù. madam lamu. ẹ má tú nísù tí bá sọ fún yín pé mọ́ yàṣà o nísù ẹ ní tú fún mi. mo ní kó farabalẹ̀ náà ṣebí mo ṣe ń tú kéwọ́ lọ́wọ́ ṣé mo ti kúrò lórí ẹ̀ ni. ó yá ẹ tú kẹrẹ tú dáadáa ni èmi náà mọ nǹkan tẹ́ ń tú o. wáyà àdé mọ́ yàṣà á dẹ̀ fi ẹni tó bá wùn mọ̀nà wà wà láti sọlá akim torí kóun lọ bá bíi tó dẹ̀ jọjọgbọ̀n. ó yá ilẹ̀ fẹ́ pàjáde ń bẹ̀. wà má àrísàlì ṣáàlà àṣì sọ bí ni. Allah ò sì sọ òótọ́ lọ́lọ́run sọ ń bẹ̀. Allah wa arákùnrin bá ti bọ́ lọ́sàlẹ̀ bá mi tọpẹ̀. wà má àrísàlì náà mi rasulin àwòrán òjíṣẹ́ kankan níṣẹ́ ilá bí lè sáà nìkan mi àyàfi kó jẹ́ aláhàn ìran rẹ̀ àwọn èèyàn rẹ̀ tá a rán sí ṣé Muhammad sọ Yorùbá ni. èdè Lárúbáwá ni Muhammad sọ. Àwọn Lárúbáwá tí wọ́n wá sẹ́ǹdì ẹ̀ sí wọn ò gbà lọ́wọ́ ẹ̀ ṣé ilẹ̀ Lárúbáwá ń sìn wọn ò mọ̀ ṣé wọn kì í ṣe Islam. wọ́n gbà kí ni lọ́wọ́ ẹ̀. Islam wọ́n gbà lọ́wọ́ ẹ̀. gẹ́gẹ́ bí òjíṣẹ́ tá a rán sí wọn tó sì dé wọn òjíṣẹ́ wo la rán sáwa nílẹ̀ Yorùbá tó ń sọ Yorùbá. wọ́n gbà lọ́wọ́ ẹ̀ sẹ́. prọfẹ̀tì wo la rán sí àwa nílẹ̀ Yorùbá tó ń sọ Yorùbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Allah yìí tó bá jẹ́ pé Allah ò sì sọ lóòótọ́ prọfẹ̀tì wo la rán sí wa. kò tí ì sí Yorùbá ń gbà yẹn. nígbà wo. nígbà tí Ọlọ́run fi wọ́n òjíṣẹ́ wá. o tún ṣe mistake pọ́lọ́ náà. nígbà tí farabalẹ̀ nígbà tí Muhammad wá kò tí ì sí Yorùbá. kò sí Yorùbá o. kò sí Yorùbá. torí tó bá jẹ́ Yorùbá wa ó ṣeé ṣe k'Ọlọ́run padà rán ànábì kan sí ilẹ̀ Yorùbá. àmọ́ ibi t'Ọlọ́run wá rán ànábì sí yẹn náà. mo ń bọ̀ kò sí Yorùbá ń gbà yẹn àbí China ńkọ́. Ọlọ́run náà ló sọ pé yíyẹ kú ná. farabalẹ̀ China ńkọ́ ṣé kò sí China náà. ẹni ò mọ̀ yẹn o. kò tí ì sí China náà. ilẹ̀ Lárúbáwá nìkan ló wà ń gbà yẹn. àní ibi tí Ọlọ́run wà náà bí sí. àní sẹ́mo ní ṣẹlẹ̀ Lárúbáwá nìkan farabalẹ̀ mo ní ṣẹlẹ̀ Lárúbáwá nìkan ló wà ń tàn mí. kò kí ń ṣe ilẹ̀ Lárúbáwá nìkan àmọ́ Yorùbá tèmi bá ń sọ farabalẹ̀ èdè mélòó wà ní Muhammad sọ. èdè kan ni. ok Allah wa sọ ń bẹ báyìí pé tá a bá rán òjíṣẹ́ á rán sí lédè wọn tó gbédè wọn tó mọ̀ ṣe wọn tó mọ̀ wá wọn tó jálá hàn wọn. àwọn farabalẹ̀ wọn á bí ẹ léèrè a prophet wo India ti wà ń gbà yẹn China ti wà Yorùbá ti wà prophet wo la rán sí gbogbo wọn. ṣẹ́rí ẹni tí Allah rán sí ilẹ̀ Lárúbáwá ń gbà yẹn àwọn tó kọ́kọ́ wá àwọn nìyẹn kò tí Yorùbá ò tí ì wáyé ń gbà yẹn tó bá jẹ́ pé Yorùbá náà ló wáyé nígbà yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ànábì o ọ̀dọ̀ wa ló máa dúró. ṣé China náà ò tí ì wáyé ń gbà yẹn. èmi ò mọ ọjà tí ànábì ò máa sọ China kó jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ prophet. kò kí ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run rán sí. kì í ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run rán Muhammad sí àbí kì í ṣe China ok kì í ṣe China la rán sí. nígbà tí mo ṣàfarabalẹ̀ jẹ́ ń bọ̀ sọ̀rọ̀ lóde wọn làákàyè rẹ̀ ok ṣàfarabalẹ̀. ok ó rí i pé nígbà tó ń sọ pé Yorùbá ò tí ì dé ń gbà yẹn ó rí i pé mi sọ sí mi bẹ́ẹ̀ sọ sí torí pé mo rí i pé ibi tí làákàyè ẹ̀ mọ̀ nù owó mọ̀ kan tí mo máa fẹ́ sọ sí náà á gbà pé Yorùbá ò tí ì dé ń gbà yẹn oye nígbà tí Yorùbá ò tí ì dé yẹn á jẹ́ pé kò ànábì tó wáyé ń gbà yẹn a ò rán sí Yorùbá torí pé kò tí ì sí Yorùbá láyé ń gbà yẹn. ayàtẹ̀múwáyì ṣé ń gbọ́. kì í ṣe original. no original ni mo sọ pé kò kí n ṣe nínú Suratul Anbiya. Sọfà 331. Ọlọ́run sọ ní pé wàmọ́ arsalnaka Allah wàmọ́ arsalnaka illa rahmatan lil alamin ṣé ilẹ̀ alamin yẹn alamin tọ́lọ́run sọ bẹ́ẹ̀ ṣé ilẹ̀ Lárúbáwá nìkan ni alamin. gbé báàsì yẹn jáde ẹ bá gbé síbi screen ó yá gbé jáde. ṣé ilẹ̀ Lárúbáwá nìkan ni alamin. farabalẹ̀ màá júwe tán pè ní alamin fún ẹ ọ̀nà 71 ni Allah àti lo the word alamin word tàbá sọ̀rọ̀ àgbáyé earth nínú Kùránì tí ó dẹ̀ tún mọ̀ gbogbo ayé tí ó dẹ̀ tún mọ̀ gbogbo ayé ó yá kọ́kọ́ gbé báàsì yẹn jáde kó o ká fáwọn èèyàn gbé jáde káwọn èèyàn rí. ok ẹ jẹ́ bá gbé síbi screen kó gbé báàsì yẹn jáde. mo gbọ́ ẹ jẹ́ ń gbé jáde so ẹ dúró náà mo gbọ́ Suratul Anbiya ó tún wà nínú Suratul Furqan náà. àwọn ọmọ tí ẹ̀ ń kó lọ ilé kéwú náà ti kọ́ yẹn o wípé kò tí ì sí Yorùbá ṣáájú Lárúbáwá ìkọ́kùkọ̀ tó ń kọ́ wọn lé kéwú ló ń gbọ́ yẹn. èmi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí. ìkọ́kùkọ̀ tó ń kọ́ wọn òun ló ń gbọ́ yẹn ó yé. nǹkan ọ lè tẹ̀ sí Google bọ̀ jẹ́ mọ̀ ilé kéwú wọn kọ́. ó yá òun lélẹ́yìí o
ọ̀ya ọ̀dà òun lélẹ̀ Suratul Anbiya. ọ̀ya à ń gbọ́ ẹ̀. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Alamin bí báyìí ṣé ilẹ̀ lábáwá nìkan ló ń túmọ̀. kí ni wọ́n tún fún ẹ nílé kéwù. ẹ má bínú ètò láyé tafsiri aya yìí sìn ká gbé jáde fún ẹ àwọn ilẹ̀ lárúbáwá ni àwọn èèyàn tí wọ́n sọ ń bí àwọn ọmọ lárúbáwá ni. ẹ gbé jáde. So Quran chapter Suratul Anbiya verse kini I think verse 107 or so abi verse kini verse 107. So ma gbé tafsiri jáde nísìn. So ètò láyò ẹ̀yin lẹ gbé lábá kan jáde lẹ́ẹ̀kan so alamin bíbá yìí sẹ kí ni ìtumọ̀ ẹ̀. ṣàfarabalẹ̀ ṣàjẹ́ kan gbé tẹ̀sí yẹn jáde. alamin bẹ́ẹ̀ náà. ṣàfarabalẹ̀. ok. farabalẹ̀ kó. ìdí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ṣe ń fall victim gbé àkọ́kọ́ wọn ò mọ̀ pé Quran wọ́n gbé wá fún slavery so ẹ̀kejì ni pé ẹjọ́ tó yọ lọ́run tẹ́ bá fẹ́ gbé ẹ kí n ka tafsir tí mo fẹ́ ka ẹ má wulẹ̀ ìdààmúra yín. àròbíyà ni kẹ́ gbé jáde o. ẹ lè gbé àròbíyà jáde lọ́dọ̀ yín náà ṣebí tafsir mo gbé síbẹ̀. ìgbà tẹ́lẹ̀ gbé àròbíyà jáde. àwa tá a wà bí ìyá kì í ṣọmọ lárúbáwá. èmi ò gbé English jáde ìgbà tí màá ka kí mo ka Alamin. ẹ gbé àròbíyà jáde lọ́dọ̀ ètò láyé lábáwá làwọn gbé jáde. ẹ jẹ́ kí n ka nǹkan tí mo fẹ́ kà. jẹ́ kí wọ́n ka nǹkan fẹ́ kà àbí kan drop ẹ̀. ètò láyé lábáwá lẹ gbé jáde fún mi. ẹ jẹ́ kí n ka nǹkan tí mo fẹ́ kà mọ́. this man ẹ ní sùúrù náà ẹ ní sùúrù ẹ jẹ́ kán ka nǹkan tí wọn sílẹ̀ lárúbáwá la wà ní ẹ ní sùúrù. ìgbà tètò láyé gbé lábáwá jáde ẹ sọ fún wọn ní pé sílẹ̀ lábáwá la wà tó fi ń gbé lábáwá. àwọn kan wà ní comment section ẹ jẹ́ kán afẹ́kẹ́kọ̀ọ́ ni ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ṣẹ́rí gbogbo wa bá ṣe wà á lè sùn ká kọrí síbì kan náà everybody ṣe wà lórí box yìí àwa kọ́ ẹ̀kọ́ ni ẹ̀yin fúnra yín ẹ lè má mọ̀ ẹ farabalẹ̀ ẹ jẹ́ kọ́ wa. Only this verse can also be translated. We have sent you only as a blessing for the people of the world. In both cases, it will mean that the appointment of the holy prophet is indeed a blessing and mercy of Allah to the whole world. Muhammadu ó jẹ́ ìkẹ́ fún ìkẹ́ Allah àti àánú Allah fún gbogbo ayé. Ẹ jọ̀ọ́ tá bá ti gbé yín sókè ẹ máa mute mic yín fún gbogbo ayé. This is because he arose the neglectful world fraught, its headlessness, and gave it the knowledge of the criterion between truth and falsehood. Ìtọ́ fi ń sọ eléyìí ní pé torí Muhammadu ó ń jẹ́ kó ìyàtọ̀ ń fi ìyàtọ̀ láàrin òdodo àti irọ́ ó fi ń wọ̀n and warn it very clearly of both the way of salvation and ruin. Ó dẹ̀ ń ṣe ìkìlọ̀ ọ̀nà ìgbàlà àti ọ̀nà ìparun. This fact has been stated here. Nǹkan tá a sọ yìí pé wọ́n rán Muhammadu kó jẹ́kẹ̀ fún gbogbo ayé yìí wọ́n sọ kínní to tell the disbelievers of Mecca kí Muhammadu lè ṣàlàyé fáwọn aláìgbàgbọ́ ilẹ̀ Mecca that they were quite wrong in their estimate of the holy prophet, that it was an affliction and distress for them because Muhammadu sọ nǹkan yìí kó lè sọ fáwọn aláìgbàgbọ́ ilẹ̀ Mecca torí pé àwọn aláìgbàgbọ́ ilẹ̀ Mecca ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa Muhammadu yìí pé Muhammadu ó jẹ́ nǹkan burúkú àbí ìpayín keke láàrin àwọn wọ́n ní because they said torí pé wọ́n tún máa ń sọ pé this man ìyẹn Muhammadu has sown seeds of discord among our clans nígbà Muhammadu ti gbin nǹkan burúkú sáàárín àwọn èèyàn ó ti ń kọ ẹ̀yìn wọn síra wọn and separated near relatives from each other ó ti kọ ẹ̀yìn bàbá sí ọmọ kọ ẹ̀yìn mọ̀lẹ́bí ó kọ ẹ̀yìn wọn síra wọn. They have been told here, oh foolish people, you are wrong to presume that is an affliction for you. So àyà yẹn wá sọ̀kalẹ̀ Muhammadu sọ̀rọ̀ yẹn láti lè sọ fún mi pé irọ́ nǹkan tẹ́ ń sọ nípa Muhammadu yẹn kò rí bẹ́ẹ̀ o but he is in really a blessing and mercy of Allah for you. So pé kó jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún yín but ìgbà tán máa kọ Quran wọ́n fi the whole word sí so the whole word tí wọ́n lò ń bẹ̀ yẹn àwọn ọmọ Lárúbáwá ni torí pé moment tí Muhammadu give revelation yẹn àwọn ọmọ Lárúbáwá ló ń bá wí so àwọn ọmọ Lárúbáwá ni kò síbòmíì kọjá àfi tẹ́ bá fún wa ní sábàbù nuzul aya kan nínú Quran tó ṣẹlẹ̀ ní ilẹ̀ bòmí yàtọ̀ sí ilẹ̀ Lárúbáwá la máa lè sọ pé Muhammadu yìí òótọ́ ni gbogbo ayé ni wọ́n rán sí so bóyá jẹ́ nìyẹn. ẹ ṣeun jáde bàbá wa arákùnrin wa sábàbù nùzúlù tí wọ́n kà ẹ́ àti tẹ̀fsírì tán kà ẹ́ ṣe bẹ́ẹ̀ gbọ́ yé. èmi ò gbọ́ yé o nítorí òyìnbó ló fi kà á àmọ́ nǹkan tí mo fẹ́ farabalẹ̀ ọ̀nà yàn kọ́ ni kí wò gbọ́ yé. ok ìgbà tẹ́yìn náà fẹ́ mú kíní jáde fún mi mú yóò bá jáde àbí English. mo ní kó farabalẹ̀ má má bá mi fọdọ́ àwọn tẹ́ ẹ sọ lẹ́kọ̀ọ́ ni. ẹ̀yin ní èmi ní evidence ti tèmi lọ́wọ́ o èmi náà máa ka tẹ̀sí ti tèmi so
ẹ jọ̀ọ́ ẹ gbé mi síbi screen ṣé ibi tí gbogbo ibi tá a láti lo àlẹ́mìn gbogbo ayé là ń sọ àbí. ibi tẹ́mi mú wá fún yín yẹn. ìbéèrè ni mo bi ẹ́ léèrè nínú ẹ jẹ́ ká fún àwọn adarí ètò wa ní àyè kọ́lé bá wa sọ̀rọ̀. mo ń bọ̀ gbogbo ibi tí a láti lo àlẹ́mìn gbogbo ayé ló ń sọ ńbẹ̀ béèrè mo béèrè. ibi tẹ́mi mú jáde fún yín yẹn gbogbo ayé ló ń sọ ńbẹ̀. gbogbo ibi tí ẹjọ́ tí n bá tún ti béèrè yẹn lẹ́ẹ̀kan sí i tí ò bá ti dáhùn ṣé àlẹ́mìn yàtọ̀ sí àlẹ́mìn ni. ẹ yọ mí ṣé nǹkan tẹ́mi mú wá yàtọ̀ sí nǹkan tẹ́mi fẹ́ mú wá ni. ṣé àlẹ́mìn gbólóhùn àlẹ́mìn tó yàtọ̀ sí àlẹ́mìn nínú the same Quran. kò yàtọ̀ àmọ́ bí tẹ́mi ti mú àlàmín wá fún gbogbo ayé ní mo wá ní kó farabalẹ̀ mo wá ń bí ẹ́ léèrè pé ṣé gbogbo ibi tá a bá ti lo àlẹ́mìn tó túmọ̀ sí ayé tó túmọ̀ sí everyone kò túmọ̀ sí pé ayé àwọn kan nìkan. ó túmọ̀ pé kí ni. gbogbo ayé. ok good gbogbo ibi tá a láti lo àlẹ́mìn gbogbo ayé ló ń sọ mọ́ bọ̀. so ibi tẹ́mi náà ti wá wálẹ̀ kan farabalẹ̀ ẹ máa ibi tí mo bá bí ẹ pé kó dá mi lò. gbogbo ayé o. bọ̀bọ̀ yìí jẹ́ kó mọ nǹkan tó ń ṣe o kí ló ń ṣe ẹ̀ náà ó dẹ̀ farabalẹ̀. àfáà yìí sọ pé gbogbo ibi tí Allah ti lo àlẹ́mìn gbogbo ayé ló ń sọ ẹ jẹ́ ká wo Kùránì yìí nínú Quran 2 Suratul Baqarah verse 47 ó yá ka Lárúbáwá yìí èmi ò gbọ́ Lárúbáwá ó yá ka Lárúbáwá yìí tó o bá ti lè ka Lárúbáwá yìí kó bọ́ọ̀lẹ̀ ka Lárúbáwá yìí. èmi ò ní kà ẹyọ mi ò ní kà. ó yẹ ẹyọ má bá tiẹ̀ lọ. ẹ̀yin lẹ́ka ti tẹ̀kọ́ yẹn kí wàá lóde tẹ́fẹ́ lòjóró kí lóde tẹ́fẹ́ lòjóró kí lóde. mò ń pọ́n ẹ lé ni mo ṣe ń ka Lárúbáwá fún ẹ ó yẹ mò ń pọ́n ẹ lé ni ó lẹ́kọ̀ọ́ wọ́n gbé ìbò jáde wọ́n sọ pé kán gbé Lárúbáwá jáde so Lárúbáwá lọ́lá jù wá lọ nìyẹn òpònú burúkú. ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa ẹ divasi mu torí tá máa ń sọ fún yín pé ẹjọ́ mò ń bọ̀ tá máa ń sọ fún yín pé gbogbo ayé la mò ń bọ̀ bàbá mi mò ń bọ̀ tá máa ń ní gbogbo ayé la rán Muhammad sí àlẹ́mìn ẹ máa gbọ́ eléyìí ní kẹ́ fún wọn. ó ní yá Bani Israel mo pè yín Bani Israila uskuru ni mẹ́tì lẹ́tì àní amtu aleikum ẹ rántí ìdẹ̀kùn tèmi Allah ṣe fún yín wá ànẹ́fà dọ́rí tòkun èmi ni mo fọ gbé ọlá fún yín mo jẹ́ kẹ́ ẹ ga ju àlálẹ́ àlẹ́mìn lọ ju gbogbo ayé lọ. ẹ wo tó lò ó children of Israel remember my favour that I have bestowed upon you and that I preferred you over the world. ẹ dákun ṣé wọ́ọ̀dù yìí gbogbo ayé ló sọ ṣé gbogbo ayé ni yaba ní Israẹla. nǹkan ètò ayé nǹkan tó ń lè ṣe àwọn ipò yẹn náà nìyẹn they are mentally enslaved gbogbo ayé tó bá tiẹ̀ wá sọ pé okay wọ́n ti sọ pé gbogbo ayé your instinct supposed to tell you pé no àwọn Arab ni because moment Muhammadu ń give message fún àwọn Arab ni kò kúrò nílẹ̀ Arab kò sọ èdè míì kọjá èdè Lárúbáwá wọ́n dẹ̀ gbé jáde láàrin àwọn Arab okay Àfà Ibrahim wọn bá yín wí o. Only life restricted zone. Èèyàn kan report. Wọ́n bá pa tap. Only your life contains things that some may find uncomfortable and has been restricted. Reason: hate speech and hateful behaviour. Àwọn kan report one be. Kí la ṣe fún yín tẹ́ fi ń report? Ẹ̀yin èèyàn wọ́n ti fún mi 3 restrictions. Kí la ṣe fún yín tẹ́ ń report wa? Life ò lọ báyìí náà. Ẹ máa wá bí ẹ máa sọ̀rọ̀ yín náà. So, Alpha Ibrahim. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́, ẹ bá mi gbé Quran chapter 62 verse 2 síbẹ̀ ẹ jọ̀ọ́ ètò láyé. Big Joe, tẹ́ bá wà nísàlẹ̀ tàbí ancestor ẹ máa bọ̀ so kí n lè hand over. Quran chapter 62 verse 2. Mr. D2. Okay, mo rí pé ẹ tàn mic. So, ètò láyé ṣe wà ń bẹ̀. Quran 60 ebile náà ni. Quran chapter 62 verse 2. Ẹ bá mi gbé Arabic yẹn sí kí àfáà kà bẹ́ẹ̀ ni. Okay. Ẹ jẹ́ bá a kà sá. Ancestor ti wà ń bẹ̀ mi rí. Kí ló ní kí n bá ń ṣe? Quran 62 verse 2. Ṣé are you ready to learn? Suratul Jumu'ah bẹ́ẹ̀ ni a fẹ́ learn náà ni. Hello. We are ready to learn sir. Kí ni ohun tẹ́ fẹ́ gangan? Ancestor tẹ́ bá wà ń bẹ̀ ẹ máa bọ̀ lókè. Okay, Quran chapter 62 verse 2. Ẹ bá wa kà á sẹ́ẹ̀. Kí ni ohun tẹ́ fẹ́ gangan? Tẹ́ fẹ́ mọ̀ nípa. A fẹ́ gbọ́ nǹkan tí aya yìí sọ ni torí wọ́n sọ pé wọ́n rán Muhammadu sí gbogbo ayé so láti ti kà á ti rí pé àwọn ọmọ Lárúbáwá náà ni wọ́n rán sí àwọn ọmọ Lárúbáwá náà ló ń give information ló ń fún information òun náà ló sọ bí Jibril clear. Ẹ má bínú tó bá já sí pé bóyá gbogbo àwọn Lárúbáwá nìkan ni wọ́n rán wọn sí ẹ má bínú o kí wá ni ohun tẹ́yìn fẹ́ derive jáde ń bẹ̀.
nǹkan tá a fẹ́ derive jáde ń bẹ̀ ni pé ẹ̀sìn Islam kò kàn wá Arab culture ni àṣà àti ìṣe àwọn ọmọ Arab ni wọ́n gbé wá láti wá fi enslave wa láti wá fi colonize wa ni wọ́n fẹ́ Arabize wa wọ́n fẹ́ Fulanize wa kí wọ́n lè bá colonize wa nǹkan tó fẹ́ ṣe nìyẹn. ẹ ṣeun ẹ̀sìn wo wà ní wọ́n á gbé wá fún wa ẹ má bínú. kò sí Ọlọ́run Olódùmarè tó dá wa kò lẹ́sìn àṣà àti ìṣe ni Ọlọ́run ní every region ni wọ́n ní àṣà àti ìṣe wọn bí Islam ṣe jẹ́ àṣà àti ìṣe àwọn ọmọ Arab so àwa náà ní àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwa. tó bá rí bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ ní pé hellfire wà àti paradise. nínú àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwa kò sí nǹkan tó ń jẹ́ hellfire àti paradise irọ́ lásán ni nǹkan tó wà nínú ẹ̀ ni pé àtúnwálé ayé ẹ̀san ayé tẹ́ ti ṣe náà tẹ́ ti máa kẹsàn iṣẹ́ tẹ́ ṣe karma ló wà. so àtijọ́ náà ti sọ pé ayé máa parẹ́ sẹ́yìn rí káyé parẹ́ rí everyday làwọn èèyàn ń kú everyday làwọn èèyàn ń lóyún everyday làwọn èèyàn ń bí wọn bó jẹ́ ṣe máa life is a cycle àwọn máa lọ àwọn máa bọ̀ ni so ayé ò parẹ́. àwọn tó ń ṣe lórí burúkú sálẹ̀ ẹ̀ nídìí láti máa ṣépè náà ẹ̀yin bí ìwà ò lè fóní wà lẹ́ṣà ẹni ṣọ́ àfa àwọn ń gbádùn yín. ẹ má bínú àwọn ìbéèrè tí mo béèrè àwọn kan tó ẹ mọ. àwọn ìbéèrè tẹ́ ń béèrè mò ń dá yín lóhùn sókè ẹ̀ lè bá wa náà ka àwọn nǹkan tẹ́ fẹ́ ká. àwọn tí wọ́n wá ń kú kí ló fa ìdí tí wọ́n fi ń kú àti pé ṣẹlẹ̀ mẹ́rin wá fún mi. èèyàn máa kú náà ṣe kán tó bí wa kán tó bí àwọn èèyàn ti ń kú náà so téèyàn bá dàgbà ó máa kú téèyàn bá síkì ó máa kú téèyàn bá bẹ́ẹ̀ ṣe bí ẹ lè kú mo kàn fi sọ̀rọ̀ ni o kéèyàn kan sọ pé òun fẹ́ kú lálẹ́ yìí sínsìn pé òun fẹ́ kú kò ná ní nǹkan kan àti kú kò le tó yẹn ó lè bọ́ sẹ́nu tírélà kí tírélà gbà tàbí kó mú májèlé kó jẹ ó máa kú náà ṣe understand so ó normal kò sẹ́ni kò sí nǹkan tó ń mí tí ò ní kú kò sí igi ń kú tí igi bá tún kú á tún ṣe kí ni á tún rúwé á tún yọ padà so reincarnation ló wà àáfàá àrímọ èyí ṣàfàyàn síbẹ̀ wọ́n wá ìwé ni so torí mùsùlùmí pọ̀ gan sálẹ̀ yẹn so ọlọ́run dẹ̀ ṣe pé big juice àti anderson omat bill. ti padà ẹ má bínú. ok alfa ẹ káàbọ̀. ẹ kálẹ́ sà. ẹ ṣe sùúrù omat bill alfa so ṣé mo ti dáhùn ìbéèrè yín. ẹ ti dáhùn. ọ̀rọ̀ àṣẹ ìdíbà wa káráyà ló wà báyìí. huwa alladhi a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim huwa alladhi ba'atha fil ummiyina rasula منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. kí ni ohun tí yìí. ẹ bá wa tù. má tó bá ń tu kí ló dé. ẹ mọ̀ pé táwa náà bá kà ń Gẹ̀ẹ́sì náà a máa tù so ẹ mọ̀ pé èdè yẹn ò ṣèdè àwọn ọmọ Yorùbá là wà ń bí so èdè wa dé yàtọ̀ sí èdè Lárúbáwá so nǹkan tẹ̀ ká yẹn ń sìn yẹn bá wa tù. èmi ẹ̀ló. mo gbàgbá yé ń gbọ́ yín àfà. ó yé mi ṣẹ́yìn gbọ́ yé ṣẹ́yìn gbọ́ Kùránì yé tí n bá tu ẹ ṣe sùúrù ẹ má bínú tí mi bá tu fún yín ṣẹ́yìn máa bìlíìfù nínú ẹ̀. bẹ́ẹ̀ ṣe wà yìí àwa fọkàn tán yín bẹ́ẹ̀ lè parọ́ tẹ bá dẹ̀ parọ́ àwọn èèyàn wà ń bí àwọn tó ń wò yín báyìí over 1,004 ló ń wò yín báyìí so tẹ bá parọ́ nǹkan tó wà ń bẹ̀ àwọn èèyàn máa wà disappointed ṣe understand so àgbà yín gbọ́. ìgbé are you ready to learn. kí ló dé. ẹ ṣe lábìnú Kùránì tẹ́yìn gbé wá sójú kínní yìí tẹ́ gbé wá yìí ẹni tí ò ní gbàgbọ́ nínú Allah gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè látàárọ̀ pé Allah bó ṣe rí náà nu Allahu iṣẹ́ àánú ẹ̀ kò sí ohun tẹ́ fẹ́ kà fún tí ó máa nígbàgbọ́ nínú nǹkan ẹ̀. àwa nígbàgbọ́ nínú ááyà yìí so ẹ kà kẹ́ bá wa tún. alẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run ẹni ẹ nígbàgbọ́ nínú ááyà. àfà ṣe bóyá ṣéwù Ibrahim tẹni kí n pè é kò sí ọmọ Yorùbá kan tẹ́ máa pè tó máa sọ pé òun ò nígbàgbọ́ nínú Ọlọ́run Olódùmarè á ti mọ̀ kán tó gbé Allah wá Allah dẹ̀ yàtọ̀ sí Ọlọ́run Olódùmarè ẹ jẹ́ ká fàárín yẹn lé ẹ̀ẹ́dẹ̀ bá wa tú nǹkan tẹ́ ẹ kà ẹ jọ náà. ẹni tí ò nígbàgbọ́ nínú Allah ẹ má bínú báwo lọ́lọ́run ṣe jẹ́. kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà ìwé kí ló dé tẹ̀ ń ṣe báyìí ẹjọ́ ẹ̀yin comment section kí lẹ fẹ́ ká ṣe báyìí àfa kọ wọn tún kínní. ìwé wo ló fi hàn yín pé Ọlọ́run lọ́lọ́run.
àfa ẹ ẹ tú kínní àwọn tó wà ní comment section ní kẹ́ ẹ tú wọ́n bá wọn fẹ́ àfa lẹ́yìn. ẹ tú fún wọn ná ẹ tẹ̀sí tú fún wọn ná. wọn ṣe bẹ́ẹ̀ kọ́ mi lẹ́kọ̀ọ́ mo ń gbọ́ gbogbo kan tí ẹ̀ ń sọ mí bá látàárọ̀ mo sì rí i pé ẹ̀ ń rọ́bìṣì àáfà tó ń sọ̀rọ̀ nsàlẹ̀ yẹn ẹ wá. ẹ̀yin èèyàn wa ẹ rí nígbà tó àfa mọ̀ pé àfa o ò lè tú àlùkùrá kí wàá ló wá ṣe lókè. ẹsma ẹsà ẹjọ ẹgbọn ti tẹ ṣe rí àwọn Yorùbá ọmọ Yorùbá mo fẹ́ bá sọ̀rọ̀ ṣe rí àwọn pípù tẹ́ ń wò yìí àwọn Muslim yìí in fact ṣe rí tá a bá sọ pé ta ló gọ̀ jù kan lọ mú wọn wá I'm very sorry to say this thing by night kò ní ìdí question kò ní ìdí Quran psychologically your brain ó yẹ kó o mọ kan tó tọ́ àti kan tí ò tọ́ wọ́n mú kan wá tó jẹ́ pé kì í ṣèdè tó o lè sọ wọ́n túmọ̀ ẹ̀ fún ẹ òun lagídí Temugun ni wà nílẹ̀ Yorùbá very simple thing ms baba mo appreciate you sir very simple thing nìkan tí ms baba ń ṣe kì í ṣe jà wọ́n gbọ́ wọn lọ report show lẹ́kọ̀ọ́ kí la fà lọ kí la fà bọ̀ we are just analyse everything a lè sùn ká kọrí síbì kan ẹ̀yin gangan muslim ní àwọn elédè kejì ìyẹn christian bá wípé wọ́n ṣe àyàfárá ò lè kó ba lè parun you are doing the same thing with those story yes ẹ̀yin gangan lẹ ń ṣe nǹkan tí ò dáa tí ò yẹ ká máa bá yín gbọ́ rárá wọ́n béèrè lọ́wọ́ yín pé sàtífíkẹ́ẹ̀tì tẹ fọmọ nílé kéwú kí ló fi ṣiṣẹ́ ẹni Ọlọ́run bá ní níbo lọ́lọ́run ti sáìn wípé kẹ lọ fọmọ sílé kéwú kó máa kọ́ arabic what are you saying. ẹ jọ ẹmẹ̀bà tí wàá lè lẹ́sìn mo máa bẹ̀ wá àwa Yorùbá ẹ jọ mo fọlọ́ máa bẹ̀ wá ṣe rí kíkiní tó late bí ms bàbá ṣe ń pariwo in fact kọ́ má bàa sọ ọwọ́ wa sẹ́yìn bí ẹ̀ dì wa ẹ mọ̀ túmọ̀ ẹ̀. ẹ ṣeun gan ọmọ àbíọ.